orí bá ti kú kárànṣẹ́ palábẹ́ odò òkun ẹ̀ kò mú ẹ̀ o. Ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ. Olùkọ́ àgbà Laji Abbas àpàtẹ ìtàn mọ́kúta èèyàn tó bá mojú ògún ní dàbí nírè kì í ṣàmọ̀rẹ́ wọn ká sọ̀tàn kó kún kẹ́kẹ́ láì sáyọ kúrò. Olùkọ́ àgbà lónìí yẹn gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n nílẹ̀ yìí lókè òkun ni wọ́n ń kan sára sí fún iṣẹ́ ọpọlọ pẹ̀lú àgbékalẹ̀ èdè èyí tó pé ti gbọ́. Olùkọ́ àgbà Laji Abbas Ọlọ́run ọba ló rán ẹ. Ìtàn Yorùbá kò tiẹ̀ gbọ́dọ̀ kú ó dọ̀wọ́ gbogbo wa. Ààrẹ Ìtàn ilẹ̀ Ìbàdàn olóyè Laji Abbas Ọlọ́run ló rán ẹ. Asọ̀tàn gáyì asọ̀tàn lóye iṣẹ́ tó ṣe títí tó fi dolóyè ilẹ̀ Yorùbá. Ọba Olúbàdàn ló fún ẹ lóyè èyí tó tọ́ sí ẹ. Ààrẹ Ìtàn àkọ́kọ́ nílẹ̀ Yorùbá Ọlọ́run ọba ló rán ẹ. Ààrẹ Ìtàn ilẹ̀ Ìbàdàn kò pẹ́ fún wa. Ìlẹ̀kẹ̀ lọ́wọ́ ìlẹ̀kẹ̀ lọ́rùn olóyè Laji Abbas ìwọ pátá ìwọ lùnà asọ̀tàn lóye ìwọ lọ́rùn fún. Orí bá ti kú kárànṣẹ́ palábẹ́ odò òkun ẹ̀ kò mú ẹ̀ o. Ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ. Olùkọ́ àgbà Laji Abbas àpàtẹ ìtàn mọ́kúta o. Láyé ọjọ́ sí gbogbo ohun tó ṣẹlẹ̀ kọ́lá fojú rí o. Ọ̀làjú ò lè dé ká fojú egbò tẹ́lẹ̀ Yorùbá dárò nínú wa. Kò lè kún kó má níbi tó ti bẹ̀rẹ̀ ká rántí orísun wa. Ohun tó ṣẹlẹ̀ láyé ọjọ́ sí tẹ́nìkan ò mọ̀ ìtàn ní òròyìn gbogbo wọn. Olùkọ́ àgbà Laji Abbas ikú kan ò ní ẹ̀ pa. Olùkọ́ àgbà Laji Abbas àpàtẹ ìtàn mọ́kúta o. Orí bá ti kú kárànṣẹ́ palábẹ́ odò òkun ẹ̀ kò mú ẹ̀ o. Ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ. Olùkọ́ àgbà Laji Abbas àpàtẹ ìtàn mọ́kúta o. Mo tún kí wa o, mo kí wa bí mo ṣe máa ń kí wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin ti ìbútòrò ilẹ̀ Yorùbá àti àgbáyé níbikíbi tẹ́ ti lè máa gbọ́ mi tẹ́ sì ti lè máa wò ní kedere. Ẹ mà tún pàbọ̀ sórí ètò yìí, ètò wa Ìtàn Yorùbá pẹ̀lú ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, Ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn olóyè Laji Abbas tí gbogbo àgbáyé ń pè ní olùkọ́ àgbà. Àkọ́kọ́ wo mo dúpẹ́ fún Ọlọ́run ọba ṣẹ̀dáyé ọba ṣẹ̀dá ọ̀run ọba tó ṣe wípé òun ló fún mi ní ọgbọ́n òye pẹ̀lú ìmọ̀ tó fi ní máa ṣe ọmọ aláyé lóore. Bákan náà mo dúpẹ́ fún gbogbo èèyàn látìlẹ́yìn Ìtàn Yorùbá káàkiri ti ìbútòrò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Ẹ̀yin tó ṣe pé ẹ̀yin gangan ni ìtàn tẹ́ẹ̀ ní tán, ẹ̀yin ni àṣà tẹ́ẹ̀ ní sá. Ilẹ̀ ń dá sọ́rọ̀ wa pé bóò ni ìtàn àti àṣà wa, bóò ni òṣèlú wọ̀ọ̀kùn, bóò ni ohun àjogúnbá bàbá wa, bóò ni òṣèlú wọ̀ọ̀mí. Tẹ́yìn bá ẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́ lórí ètò ní ètò Ìtàn Yorùbá. Abala méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ní ètò Ìtàn Yorùbá pín sí. Abala àkọ́kọ́ ni ibi tá a ti máa sọ fún wa nípa àmọ̀dájú, léyìí tá a ti máa ṣàlàyé fún wa nípa àṣìwé ọ̀rọ̀ tàbí àṣìgbé ọ̀rọ̀ tàbí àṣìpa òwe tàbí àwọn nǹkan àmì ńláńlá ní ilẹ̀ Yorùbá. Ẹ̀rí abala ẹlẹ́ẹ̀kejì ní abala ìwádìí ìjìnlẹ̀ níbi tá a ti máa sọ ìtàn tó jẹ́ ojúlówó tí kì í ṣe àlọ́ tàbí àròsọ tàbí àpápá bí ìtàn ṣe wá tá a gbọn yẹ̀wòyẹ̀wò yẹ́bẹ́yẹ́bẹ́ ká tó gbé sí aráyé. Ìdí nìyí tí gbogbo àgbáyé fi ń kan sára sí iṣẹ́ ọpọlọ. Eléyìí kì í ṣe àlọ́ tàbí àròsọ, ojúlówó
ìtàn tó kún kẹ́kẹ́ ni. Tí a bá gbàgbé, a rí pé àwọn ọ̀rọ̀ tó ń súyọ rẹpẹtẹ ó pọ̀ nínú ẹ̀ àti ẹ̀ níṣòro pẹ̀lú ọ̀rọ̀ ti Ìlọrin. A ti sọ fún wọn pé kí wọ́n jáde wá tí wọ́n bá láyà ẹ̀ ń bá láyà kó wọ̀. Ó dàbí ètò kan táwa máa ń wò gbà wọn kékeré ẹ̀ ń bá láyà tí bàbá wa baálẹ̀ Yẹmí Ògúnyẹmí tí wọ́n ṣe atọ́kùn rẹ̀ nígbà náà. Ẹ̀ ń bá láyà ni àti pè wọ́n kí wọ́n sì jáde. Èmi ò bá wọn tí Ògbómọ̀ṣọ́ gẹ́gẹ́ báwa náà ti sọ. Èmi àti kábíyèsí ọba Olúgbọ́n, kábíyèsí mo sí fìlà fún orí adé o. Èmi àti kábíyèsí ọba wa Olúgbọ́n a sọ̀rọ̀ ní àná pẹ̀lú ògo Ọlọ́run. Èmi àti kábíyèsí ọba wa Olúgbọ́n a sọ̀rọ̀ ní àná gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ́ ti Aare òpìtàn tá a bá ta à ń tọ̀, tá a bá tọ̀ yóò di ẹran onídìí. Ká sáré lòyìn ní abala àmọ̀dájú tí wọ́n bá ní pé tá a bá ta à ń tọ̀, tá a bá tọ̀ yóò di ẹran onídìí. Ìní pé tí ọdẹ bá lọ ó yálà ó ta ọfà mẹ́ẹ̀ran nígbà wọ́n ń lo ọfà, nígbà tí ìbọn dé wọ́n fi ìbọn wọ́n fi ń pa ẹran. Tí wọ́n bá wá ta ẹran lọ́fà àbí wọ́n ta ẹran níbọn, wọ́n tọpasẹ̀ rẹ̀ ní bá rí ẹ̀jẹ̀ rẹ̀ bí tó lọ àti bí tó bá jà lọ wọ́n tètè tọpasẹ̀ rẹ̀ tó bá fi lè pẹ́ bóyá ẹjẹ́ ń lọ ilé tó bá dọ̀la ọ̀kan lè fò tó bá fi máa di bí ijọ́ kejì ijọ́ kẹta ẹran náà ti máa bàjẹ́. Tí wọ́n bá ti ta wọ́n tọpasẹ̀ rẹ̀ nígbà wọ́n bá tọ̀ wọ́n á sì lè gbé ẹran náà kó má bàa bàjẹ́ kó má bàa di ẹran onídìí. Ìdí nìyí tó ṣe pé a fi gbìyànjú a lè bá èmi àti bàbá sọ̀rọ̀ ní àárọ̀ àná. Bàbá wo Olúgbọ́n ti ilé Ìgbọ́n ọba aládé ìṣẹ̀ǹbáyé a jọ sọ̀rọ̀ nígbà tí a sì sọ̀rọ̀ bàbá sì ti ṣàdéhùn fún wa pé pẹ̀lú ògo Ọlọ́run àwọn gba ikọ̀ ìtàn Yorùbá lálejò, àwọn gba Aare òpìtàn ilẹ̀ Ìbàdàn, àwọn gbà wá ní àlejò. Gbogbo àná láàrí bí ọba ṣe lọ ó ṣeéṣe ká gbé ní live so náà láì ṣe pé wáyé o ìrìn àjò wádìí ìjìnlẹ̀ tó ti bẹ̀rẹ̀ nìyẹn o. Iṣẹ́ tọ́lọ́run fi rán mi nù àṣà ò lè jíṣẹ́ àwòkọ́ torí náà la fi ń pe gbẹ̀yìn olólùfẹ́ wa láti ti bá wa dá sí ìrìn àjò lọ sí ìlú ilé Ìgbọ́n. Ká lọ wò gẹ́gẹ́ bá a ṣe sọ bóyá rọ̀ láti ẹ̀ pa ta ló tulẹ̀ fún àwọn tó wà lágbègbè ibẹ̀, ta ni ọba ńlá tí ń bẹ níbẹ̀ torí pé gbogbo àwọn ìletò tí ń bẹ níbẹ̀ tó àpàwá di ìlú lónìí. Aare abúlé ìletò ìní baálẹ̀ wọn sì ń jẹ àwọn ọba aládé tí ń bẹ lágbègbè. Bàbá wo Olúgbọ́n sọ yìí àwọn ọba aládé wọ́n sì sọ ibi tílẹ̀ wọn dé nígbà náà gbogbo ẹ̀ ni a gbọ́ pẹ̀lú ògo Ọlọ́run. Ẹni tí ì bá ṣe Yorùbá kò lè sọ ìtàn wa. Ìwé tẹ́rí tí wọ́n ń gbé káàkiri lórí social media tí wọ́n scan rẹ̀ tí wọ́n gbé síta, ìwé Alájì ẹlẹ́kejì mọ̀ Ìlọrin journey so far tèmi bá gbéwèé kan jáde ń sọ orúkọ ẹni tó kọ ìwé. Gàmbàrí ni Alájì ẹlẹ́kejì mọ̀ Ìlọrin journey so far wọ́n sì ń gbé ní agbègbè Gàmbàrí ní Ìlọrin. Èmi mọ bàbá dáadáa bàbá sì mọ̀ mí, bàbá ò lè rójú kí wọ́n sọ pé àwọn ọmọ Laji Abbas. Bàbá dáadáa ni bàbá ẹ̀ ṣùgbọ́n wọ́n ń ṣe Yorùbá, Gàmbàrí ni wọ́n. Kò sì sísàn tí wọ́n sọ ìtàn tí ó gbé ọ̀rọ̀ tí wọ́n fẹ́ kí wọ́n sọ ní Ìlọrin ni wọ́n kọ kì í ṣe ìtàn tiwa. Ẹni tó sì jẹ́ Gàmbàrí tí èso ọmọ Ògbómọ̀ṣọ́ tí ọmọ ìpìlẹ̀ kọ̀mọ ilé kọ̀mọ ẹ̀bùrú kọ̀mọ ọdún tá à ń ṣe kọ̀mọ òrù tá à ń ṣe kọ̀mọ ìpìlẹ̀ wa kò lè sọ nípa àwọn ńlá wa tá à ń kọ. Ìlà oríṣi mélòó là ń kọ ní Ògbómọ̀ṣọ́ bó la ṣe ń kọ bó lè ṣe rí. Ẹni tí ò bá mọrú ẹ̀ tó bá ń sọ ìtàn bí ìgbà tí ń sọ ìtàn òrìfé ni síjọ́ mo ti bẹ̀rẹ̀ ìtọ́kàn mi ní ìtàn Yorùbá. Ó lè gbé kí ni o Yorùbá ni mí ọmọ òtù ni mí. Pẹ̀lú ògo Ọlọ́run ní ọdún yìí náà ẹ̀ bá ti ṣe àdéhùn ètò kan yóò wáyé ní Òṣogbo lẹ́yìn tá a bá ti ṣe gbogbo pọ̀sẹ̀tẹ̀ tí ìbúra gbogbo ẹ̀ bá ti lọlẹ̀. Òṣogbo ló wù wá ká gbé lọ. A wá lè gbé lọ sí ìlú mìíràn, a lè gbé lọ sí Èkó, a lè gbé lọ sí Abẹ́òkúta, a lè gbé lọ sí Ìbàdàn, a lè gbé lọ Èkìtì, a sì lè gbé lọ sí Àkúrẹ́. Ṣùgbọ́n ní ti èmi Òṣogbo ló wù wá ká gbé lọ ṣùgbọ́n kò síbi tí a lè gbé lọ. Ìgbà tí ó bá jẹ́ á pariwo rẹ̀
tó ṣe pé gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n àtàwọn historian àwọn lọ́balọ́ba àwọn ìjòyè náà ni a pè sí ètò yìí pẹ̀lú ògbọ́lọ́. Tẹ bá ń wò láti bàtà ti bẹ̀rẹ̀ ààrẹ òpìtàn Laji Abbas láti bí ọdún 13 tá a ti bẹ̀rẹ̀ Ìtàn Yorùbá èyí ṣe ètò kankan kí wọ́n á pàmì yẹn pé tó ọ̀yá ẹ wá o ká gba ọ́ọ̀lù rí àbí ká wá là ń ṣètò ká à ń mú aṣọ à ń ṣe gbogbo ẹ̀ gbogbo àtàwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tiẹ̀ mọ́ ṣe bẹ́ẹ̀ lè bá fẹ́ ṣe kínní wọ́n máa sọ èyí tí ń bẹ ní iwájú mi ojú inú lọ kí ni ń dùn ló wà nípa pé ìtàn wa ń parẹ́ lọ ìjọba ò tí ì bá wa tẹ́wọ́ gba ìtàn tó sì yẹ kí wọ́n tẹ́wọ́ gbà àwọn láti sọ àwọn ibi ìdìbò gbafẹ́. Ní àná nígbà tí mò ń bọ̀ láti iléeṣẹ́ rédíò tí mo ti máa ń ṣe ètò mo wá ń sọ fún òrèǹté pé wo ìyànà ibi tó ń wò yìí ibẹ̀ ni ojú orí ààrẹ látòsà ibi tá a sin ààrẹ látòsà sínú onímọ̀ àfihàn ọ̀sẹ̀sẹ̀ ní ìjọ méjì kí n fi bẹ̀rẹ̀ tí a bá sì fi hàn àwa náà rí nǹkan tí mò ń sọ nípa ojú orí ààrẹ látòsà àwa náà rí tí mò ń sọ nípa rẹ̀ iná wa ti lò ẹ jẹ́ ká gbé sí ti ìsàlẹ̀ iná yẹn ti lò. Pé àwọn ibi pàtàkì tó jẹ́ ibi ìgbafẹ́ wa àmójútó eléyìí tó sì jẹ́ pé ó ń jẹ́ nǹkan ìbà nínú jẹ́ lọ́pọ̀lọpọ̀ ìdí náà tó ṣe pé à ń ṣe ètò à ń máa sọ à ń ṣe gbogbo ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ń pariwo ká kọ̀wé ká sì gbà ṣùgbọ́n pẹ̀lú ògbọ́lọ́ a ṣe ètò yẹn ní ọdún pẹ̀lú ògbọ́lọ́ tó ṣe pé àkànṣe ètò yóò jẹ́ a sì pe àwọn tó jẹ́ ọ̀jọ̀gbọ́n àwọn pòfẹ́sọ̀ káàkiri àwọn fásitì wa a sì pe àwọn tó jẹ́ ọ̀jọ̀gbọ́n nínú àwọn pèdèpèdè àti àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tó ṣe pé ká lè jẹ́ ká mọ ibi tílẹ̀ Yorùbá dún láti fi ta àwọn tó jẹ́ ọ̀dọ́ wa jí. Bákan náà ni ètò kan ń bẹ tí a fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ògbọ́lọ́ ní ìtààmú ẹgbẹ́ káàkiri tìbútòrò àwọn iléèwé wa ẹ̀rìpá tí ń ṣe lé náà bí ọdún 2 bí 3 tó ṣe pé láti máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn ọmọ iléèwé nípa ìtàn àti àṣà wa àwọn ètò yẹn ń bẹ tí a tó bẹ̀rẹ̀ náà pẹ̀lú ògbọ́lọ́ tàbí nù tẹ́ bá rí pé ń bà wá ló jẹ́ ń gbà ọ̀pọ̀lọpọ̀ àwọn kan lá ní àfojúsùn lálẹ́ láti lè ṣe pé kákẹ́ jókòó nìkan tá ló máa gbé báwọn ọmọ iléèwé tó ṣe pé ìgbà náà ládẹ̀ máa wò live àwọn ọmọ tó bá gbègidé tó pé a sì mọ̀ fún wọn ní ẹ̀bùn níbẹ̀ láfi ń rọ àwọn oníléeṣẹ́ ńláńlá àwọn àtàlábọ́lé ẹni darapọ̀ mọ́ wa fún ètò yìí irú àwọn iléeṣẹ́ ńláńlá ẹ̀sùn onígbọ̀wọ́ rẹ̀ ká máa lọ káàkiri àwọn iléèwé kì í sí nígbà tá a fẹ́ ṣe bíbí nàìjà ilẹ̀ wa lọ́mọ waste owó kí ni ẹ̀kọ́ wò làwọn ọmọ wa ń kọ́ mbẹ̀ bẹ́tà bá ṣe eléyìí tá a ṣe fáwọn ọmọ iléèwé wa àwọn ọmọ secondary school ni tá a ní tàwọn ọmọ primary school náà ní ọ̀tọ̀ tá a ń lọ káàkiri tá a sì tẹ̀sí sí agbátẹrù èyí iléeṣẹ́ ìbánisọ̀rọ̀ ní telecommunication ní MTN Glo Itel gbogbo ẹ̀ Smile ní nàìjà àbẹ̀wò ní Etisalat gbogbo wọn bámbámbámbám àtàwọn iléeṣẹ́ ńláńlá mi bẹ́ẹ̀ náà. Ìyóò kan ní mo rò pé ní ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ní ìlú Ilé-Ifẹ̀ nígbà tí a gbọ́ pé àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ wọ́n ń ṣe ọdún ọwá ìlà rẹ̀ lẹ́yìn tí wọ́n sì ti kéde tí àwọn ẹmẹsẹ̀ láàfin bàbá wọ ní ìrìsà kéde pé a sọdún o tó pé a sì ṣe àwọn ọ̀nà kan kì í ṣe gbogbo Ilé-Ifẹ̀ lápapọ̀ àwọn agbègbè kan láti ṣe ọ̀nà lẹ́yìn tó ṣe pé wọ́n sì bẹ̀rẹ̀ ṣùgbọ́n nígbà tí wọ́n débi mọ́sálásí kan ìjà wáyé níbẹ̀ lẹ́yìn tó pé wọ́n lu ìmáàmù mọ́sálásí náà ní ìlúkulù tí wọ́n sì ṣe léṣe tó yẹ pé ó sì jẹ́ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bu ẹnu àtẹ́lù nílé Ifẹ̀ ní àti níta ṣùgbọ́n lójú ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì kò sí tó burú ńbẹ̀ lójú wọn kò sí tí ó burú níbi irúwà bẹ́ẹ̀ kí ló fà á wọ́n fẹ́ kí sẹ̀sì ó parẹ́ ni wọ́n fẹ́ kí kìnnìkan oríṣiríṣi ni àwọn èèyàn sọ. Ìbà Gani Adam Ààrẹ Ọ̀nà Kakanfò wọ́n sọ̀rọ̀ lé lórí mo sì gbọ́ gbogbo tí Ààrẹ Ọ̀nà Kakanfò sọ tí a bá gbàgbé mo fi ọ̀pọ̀lọpọ̀ àti tí àwọn tó jẹ́ ojúlówó ọmọ Ilé-Ifẹ̀ gan sọ
nípa ìkọlù wọn bẹnu àtẹ́lù débi pọ̀pọ̀lọpọ̀ wọn ṣépè fún àwọn tó lu ìmáàmù torí ìmáàmù tí wọ́n lù kì í ṣe Aare ọmọ Ifẹ̀ ni ọmọ Ifẹ̀ ni a sì ṣàlàyé fún wa ọ̀pọ̀lọpọ̀ àwa aṣẹ́ni mo máa ń sọ àwa tí a bá ń jẹ oyè nílẹ̀ Yorùbá ẹ jẹ́ á máa ṣèwádìí lórí oyè tá a jẹ ẹ sì jẹ́ á mọ́lẹ̀ Yorùbá èsì ọ̀rọ̀ a lè máa fọ̀rọ̀ jẹ̀wọ̀ téèyàn bá wà nínú yàrá rẹ̀ bí mo ṣe jẹ́ mùsùlùmí ní ìsìn báyìí tí bá wà nínú yàrá mo lè máa ní lémi o ìsìláàmù yìí náà ni tí wọn náà bá wà nínú yàrá rẹ̀ o lè máa ní Christianity ni tí wọn náà bá wà nínú yàrá rẹ̀ o lè máa ní ẹ̀sìn ìbílẹ̀ yìí náà ni èyí ó kọjá nínú àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ ṣùgbọ́n tá a bá bọ́ sí gbangba ọ̀rọ̀ ìlú kàn wá ọ̀rọ̀ àlàáfíà ìlú kàn wá ọ̀rọ̀ ààbò ìlú kàn wá á wà mọ irú ọ̀rọ̀ tá a sọ pàápàá téèyàn bá jẹ́ olóyè èmi Ààrẹ Laji Abbas olóyè ni mí ṣùgbọ́n oyè tí mo jẹ́ yìí jẹ́ nítorí oyè Islam bàbá wa ìmáàmù Ìbàdàn kọ́ ló wé láwà nílé mi lórí pé ààrẹ mùsùlùmí èmi kọ́ làárẹ mùsùlùmí ilẹ̀ Yorùbá èmi kọ́ làárẹ mùsùlùmí ilẹ̀ Ìbàdàn ààrẹ mùsùlùmí ilẹ̀ Yorùbá bàbá wa Dídàmàkì ní ilẹ̀ Yorùbá tó fi dé Ẹdó àti Delta ni bàbá wa Dídàmàkì jẹ́ ààrẹ mùsùlùmí wọn lé lórí ṣùgbọ́n oyè tí mo jẹ́ Olúbàdàn ló fi mí jẹ́ lórí ìtàn ìdí inú tó ṣe wípé mo jẹ́ mùsùlùmí ó jẹ́ Christian ó jẹ́ lẹ́sìn ìbílẹ̀ ìtàn Yorùbá tó bá ti jẹ́ ọmọ Yorùbá ọmọ Odùduwà ọmọ Òòtù ó kó wa pọ̀ a sì gbọ́dọ̀ ṣọ́ra lórí àwọn ọ̀rọ̀ tá a bá sọ tó bá ti ń di ọ̀rọ̀ ìlú àbí ẹ̀yà àkọ́kọ́ ọmọ ṣé Oǹdó ìpínlẹ̀ Oǹdó ní Ààrẹ Ọ̀nà Kakanfò wa ọmọ Ìbàdàn ní èmi kò sẹ́ni tí ó fẹ́ kí ìlú rẹ̀ ó bàjẹ́ arigidi kò sẹ́ni tí ó jẹ́ kó bàjẹ́ èmi náà ní gbàdúrà pé kí ìlú Ìbàdàn ó bàjẹ́ débi pé ká wá kọ́rọ̀ ṣẹlẹ̀ ká máa pàrókò ọ̀rọ̀ tí wàhálà bá ṣẹlẹ̀ ní Ilé Ifẹ̀ so n tí Ààrẹ Ọ̀nà Kakanfò dó fún ni pé a bá kó àwọn OPC lọ láti lọ ṣe kí ni ṣé láti lọ máa bá àwọn mùsùlùmí jà nílé Ifẹ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò tẹ́ ẹ jẹ́ lórí mùsùlùmí àbí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ń bẹ la fi ń sọ wípé tẹ́ ẹ bá súnmọ́ wa yàtọ̀ sáwọn tí wọ́n máa pa àlọ́ ọ̀tàn fún yín àwọn ṣàlàyé ìtàn lọ́jọ́ tó ti pẹ́ la ti ń jẹ mùsùlùmí kódà Ààrẹ Ọ̀nà Kakanfò àkọ́kọ́ mùsùlùmí ni níta ẹ̀ gbọ́ nínú Kakanfò àkọ́kọ́ the first Kakanfò mùsùlùmí ni abẹ́rù pé ìsìláàmù jẹ́ sí àná tálàfẹ́ Àjàgbó fi jẹ́ mùsùlùmí ni Kakanfò àkọ́kọ́ tóyè jẹ́ Àkànní Alébíoṣù mùsùlùmí ni Òjó Aburú mọ̀kú ọmọ rẹ̀ mùsùlùmí ni Látọ̀sà mùsùlùmí ni Abíọ́lá mùsùlùmí ni. Gbé ká ṣọ́ra lórí ẹ̀sìn nílẹ̀ Yorùbá ọjọ́ ti pẹ́ Islam ṣe pé Islam ṣẹ̀ṣẹ̀ wọ̀lú mo sọ fún wa Aláàfin Agbólúajé mùsùlùmí ni àwọn kìí ṣe pé láyé Aláàfin Àtìbà àbí láyé Aláàfin Olúewu ilé ọ̀rọ̀ Islam ṣẹ̀ṣẹ̀ ń délẹ̀ Yorùbá àbí làwọn ọba ẹ̀sẹ̀ ń gba Islam wọ́n ń ṣe tí wọn ò sì pa ìṣẹ̀ṣe rẹ́ irú ẹ̀ náà ní ṣẹlẹ̀ nílẹ̀ Haúsá ní Kánò kí jihadi ó tó ṣẹlẹ̀ tọ́rọ̀ bá wá ṣẹlẹ̀ a gbọ́dọ̀ ṣe ọ̀tún a gbọ́dọ̀ ṣe òsì mo sì ti sọ fún wa àṣà ni irú ẹ̀ ó máa ṣẹlẹ̀ yóò sì tó máa ṣẹlẹ̀ nígbà June 12 ṣé wọn ò lẹ okò mọ́ mọ́tò ọ̀ni nígbà June 12 wọn ò lẹ́kọ̀ọ́ mọ́ àbí àwọn tó lẹ́kọ̀ọ́ mọ́ àwọn ọmọ iléèwé àwọn ọ̀dọ́ tí wọ́n bí mùsùlùmí ò sí bẹ̀ kírísítẹ́nì ò sí bẹ̀ ẹlẹ́sìn ìbílẹ̀ ò sí bẹ̀ nígbà wọn lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ṣẹlẹ̀ á ṣèwádìí kí ló dé tí àwọn tó lọ ààfin fi lọ ààfin gbogbo wa lábẹnú àtẹ́lù ó jẹ́ wà àrífín àmọ́ kò ṣẹ̀ṣẹ̀ máa ṣẹlẹ̀ ìtàn sọ ìtàn ọba Ògún táwọn èèyàn lọ lẹ òkú mọ́ láàfin nìbàdàn bí wọn ò bá tí ì dá orin fún ọba kan tó bá jẹ́ ń bàdàn Ìbàdàn tí ìmọ̀ páwọn lọ́ba lórí tẹ̀m̀bẹ̀lẹ̀kún orin ọ̀tẹ̀ ni o bẹ́ẹ̀ náà sì ní rí lọ́pọ̀lọpọ̀ ẹ wo ìlú Ọ̀fà bí bàbá wọn Ọlọ́fà àtòní ṣe ń ṣe dáadáa tó tó wọ́n ti ń ṣe tó mọ iye ọ̀tẹ̀ tí bàbá ìdọ́gbọ́n tẹ̀ rí ìjòyè ìlànà tọ̀fà tọ́rọ̀ bá ti wá ṣẹlẹ̀ èèyàn jọ wò á ti sọ fún wa ìlànà ń bẹ lórí wípé a fẹ́ sọdún
àwa ń wò ó lọ́dọ̀ àwa tá a jẹ́ lẹ́sìn ìbílẹ̀ ní sáwọn pé àwọn Christianity àtàwọn Islam wọ́n ti ń gba sáà mọ́ wa lọ́wọ́. ìsìn wọnú ara wọn. ọjọ́ Jímọ̀ ọjọ́ ọdún àwa mùsùlùmí ni ìjọba ò torí ẹ̀ fún wa lọ́jọ́ ọlùdé. ọjọ́ Sunday àti sátidé àti Sunday tí wọ́n fi lẹ̀ ní ọjọ́ ọlùdé fún àwọn ọmọlẹ́yìn Kristi ní méjèèjì. àwọn kan bẹ tó ṣe pé Sabbath day làwọn ń lò, sátidé làwọn ń lò, àwọn kan ń lò ọjọ́ Sunday. nígbà tí àwọn àáfàá wa ń béèrè wípé rárá o ẹ ṣe lè fáwọn Christian ní ọjọ́ méjì lọ́jọ́ ọlùdé. àwọn àáfàá tọ́jú àwọn àáfàá àgbà wa ló dìde nígbà wọ́n ní dìbéètì táwọn èèyàn pè wọ́n ìjọba pè wọ́n pé ẹ wá. ìyìn tí Kùránì wa sọ ni pé tó bá ti di àsìkò òrùn Jímọ̀ ẹ̀fìn tẹ́ ẹ bá sílẹ̀ lọ kírun, tẹ́ ẹ bá sì kírun tán ẹ tó padà síbi káràkátà yín. èyí tá à ń béè lọ́wọ́ ìjọba ni pé tó bá ti di ọjọ́ Jímọ̀ o ẹ máa fún wọn láàyè kí wọ́n máa kírun. èmi lè sọ eléyìí torí wípé èmi mọ ìpìlẹ̀ rẹ̀. bàbá tó bí èmi Ọ̀yọ́ stéètì Ìbàdàn secretariat nìbàdàn òun ni capital Western Region. bàbá tèmi wà lára àwọn tó jà tí wọ́n fi ní secretariat Ọ̀yọ́ mọ́sálásí Jímọ̀ ní secretariat nìbàdàn. jẹ́ ń bẹ̀ wọ́n ilé ń bẹ ní olórí ńgbà náà ní gómìnà ńgbà náà lólógun. nígbà tí wọ́n wá gbọ́ pé àwọn mùsùlùmí wọ́n ń kóra wọn jọ wọ́n ń kírun, wọ́n bá ní wọ́n lọ páàkì wọn wá. nígbà wọ́n páàkì wọn wọ́n kó gbogbo wọn ó dọ̀dọ̀ jẹ́ ń bẹ̀ wọ́n. la máa sọ ní pé téèyàn bá ṣe èèyàn ọmọ èèyàn ó sì mọ̀ pilẹ̀. nígbà wọ́n dé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹni tó gbàgbé lọ́wọ́ wọ́n gbàgbé wọn lọ́wọ́ wọ́n débẹ̀. bàbá wa náà ń bẹ láàrin wọn. bàbá wa sì lé ẹnìkan tó tún senior wọn nínú àwọn àfáǹgbà náà ní bàbá tó bí èmi gangan Sufyan Abbas. wọ́n wá dọ́dọ̀ jẹ́ ń bẹ̀ wọn. wọ́n lẹ́ẹ̀ kóra yín jọ ẹ fẹ́ dà lóru. bàbá wa lọ́wọ́ bọ́ ọ̀tà nígbà bàbá wa sì ti rí pé jẹ́ ń bẹ̀ wọ́n ní. bàbá wa ní wọ́n là fẹ́ dà lóru à ń kírun ṣé wọ́n ẹ̀sẹ̀ ń kírun lójú rẹ̀ ni. bàbá wa sì ní àwọn ni wọ́n kọ́ jẹ́ ń bẹ̀ wọ́n ní idà báwo ológun ṣe máa ń lo idà. bàbá tó bí èmi bàbá sọ ìtàn fún èmi fún ara rẹ̀ ni àwọn ni wọ́n kọ́ jẹ́ ń bẹ̀ wọ́n ní idà lílò torí bàbá tèmi ja ogun Hitler. à ń kírun lójú ogun bàbá ní lójú ogun gan èmi ni ìmáàmù tí mò ń kírun lójú ogun. nígbà mo padà dé mò ń kírun mo wá tó padà mo kúrò nínú iṣẹ́ ológun mo bọ́ sẹkítẹ́rìàtì àti wá kírun yóò wá ní mi lára. à ń kírun jẹ́ ń bẹ̀ wọ́n ní ṣé báà ni o jẹ́ ń bẹ̀ wọ́n lọ wá fún wọn ní ilẹ̀. pé òfin iṣẹ́ ológun kò ní kẹ́yọ̀ mọ́sẹ̀sìn rẹ̀, òfin iṣẹ́ ìjọba kò ní kẹ́yọ̀ mọ́sẹ̀sìn rẹ̀. pé tó bá ti di àsìkò tẹ́ ẹ kírun ṣé ìrun Jímọ̀ ń lọ́pa gbogbo yín pọ̀ lẹ́bi wá fi àsìkò lẹ̀ pé tó bá ti di ọjọ́ Jímọ̀ o kí wọ́n máa kírun. jẹ́ ń bẹ̀ wọ́n ni. bàbá tó bí èmi sì jẹ́ ìmáàmù ní ṣé wọ́n dàgbé bàbá tí ń kírun fún wọn látọdún 1976 kí wọ́n tó wá wé wọn ńlá wà ní lẹ́yìn ọdún kẹrin ní 1980 kí bàbá wa tó wàjà kí wọ́n tó gbéṣẹ̀ ní ọdún 2010 nífi ń jẹ́ wípé bàbá fi 34 years ní bàbá fi kírun fún wọn. wọ́n sì fi ọgbọ̀n ọdún gẹ́rẹ́gẹ́ wé láwà ní ìmáàmù secretariat sórí. kó tó wá kan bàbá wa múránà bàbá wa lókè Aare ìmáàmù secretariat tòní. kọ́lọ̀ tó bàbá fún bàbá wa lálàáfíà. ọ̀rọ̀ ẹ̀sìn ló pé sọ pé tó bá ti dọjọ́ Jímọ̀ o bá fi iṣẹ́ ìjọba lẹ̀ bá là ń lọlé ẹ fún wa lásìkò wákàtí kan lẹ́ẹ̀fún wa o wákàtí kan àbọ̀ ni o wákàtí méjì ni o tá a fi kírun. wọ́n sì gbé mọ́sálásí secretariat lẹ̀ fún àwọn mùsùlùmí tó jẹ́ tí wọ́n ń ṣiṣẹ́ ní secretariat nìbàdàn. lẹ́yìn ọ̀pọ̀ wá ń jáde local government wọ́n á ní mọ́sálásí tiẹ̀ àwọn local government kọ̀ọ̀kan náà ní mọ́sálásí tiwọn. lẹ́yìn ìlọ́wọ́ á di pé ní Ọ̀yọ́ state government house la máa ń pe ilé ìjọba tiwa. àwa akọ́ mọ́sálásí akọ́ chọ́ọ̀chì síbẹ̀ akọ́ mọ́sálásí akọ́ chọ́ọ̀chì mo pa láyé ológun ni wọ́n ṣe yòó náà tó ṣe pé
mùsùlùmí ń kírun bẹ̀ kírísítẹ̀nì náà ṣe ìjọsìn tiwọn tó àníyàn náà níbẹ̀. Ṣùgbọ́n gbogbo mùsùlùmí kò sí ìjọkíjọ tí a bá wà mọ́sálásí ń pa wá pọ̀, kò sí òpinya láàrin pé bí báyìí láti lè kírun. Ihun tó fi rọrùn nu tí mọ́sálásí fi lè dúró nílé iṣẹ́ ìjọba àbí nílé iṣẹ́ kan ni o àbí ní inú ìlú kan ni o, torí pé kò ní bí gbogbo mùsùlùmí o lè jẹ́ tìjáníyà, o lè jẹ́ kọ̀dìríyà, o lè jẹ́ sàlàfí ni o, o lè jẹ́ tàbílíkì ni o, tàdọ́múnù ni o, tàhún ni o, gbogbo ìjọ TMS ni o, gbogbo ìjọ tó bá wù tó bá bìlọ́ǹgì sí mọ́sálásí ọjọ́ pàwápọ̀. Nígbà táwọn amadíyà ní rárá kò rí bẹ́ẹ̀, wọ́n bá àwọn ní Mẹ́kà yìí pé ní yíyẹ ìsára wa pé kò sí ìyapa nínú ẹ̀sìn Islam. Ìyún làwa ń bá bọ̀ tó pé èyí tí ọ̀rọ̀ nígbà tí wọ́n ń béèrè wípé ká mọ́ fún alọ́lùdí ọjọ́ Jímọ̀, èyí tí ibi tí wọ́n gbé sínú pé ààyè láti lọ kírun lọ́jọ́ Jímọ̀ wọn ò fún yín, ibi tí wọ́n gbé sínú ìgbètò ààyè láàfún yín o láti lọ kírun ní ọjọ́ Jímọ̀. Wọ́n wá béèrè nígbà náà pé àwọn ìrun àìlà àti ìrun àlásàdì nǹkan tó bá bá wa lẹ́nu iṣẹ́, wọ́n wá rí i pé ó ní duration, ìgbà báyìí ní ìrun bẹ̀rẹ̀, ìgbà báyìí ní ìrun parí. Láàrin bóyá wákàtí méjì ní àìlà ní wáàyè láàrin ìgbà náà, ṣé kèkú ṣe láì fi pé kéèyàn dànù kí láàdá kéèyàn kí ń jẹ̀mọ́ lọ́pọ̀, kò sí láì fi pé kéèyàn dànù kí èèyàn ní gba láàdá jẹ̀mọ́ ni. Èèyàn sì gbọ́dọ̀ sọ pé ìmọ̀ dànù mi kí ni, èèyàn nìkan ló lè jìyà sí. Ọlọ́run ní kọ́ sí pé Ọlọ́run fẹ́ kẹ́ ẹ kóra yín papọ̀ ó ní ọ̀dà ẹ wá sípò láàrin ìgbà kẹ́ ẹ máa kírun tí ò sì ní pa iṣẹ́ ìjọba lára, torí pé iṣẹ́ tó ń ṣe àbí dókítà ló ń sọ operation lọ́wọ́ wọ́n wá àgbọ̀ lọ́wọ́ kí bẹ́ẹ̀ ló ń fi operation ló ń fẹ́ lọ kírun, Islam ò rí báwọn. Àbí dírẹ́fà tí ń wa mọ́tò lọ, Islam ò rí báwọn. Tó bá tó ààyè ibi tó yẹ kó o ti sinmi ẹ dùn bẹ́ẹ̀ ẹ sinmi, ìgbà táwọn èèyàn bá lọ jẹun ìwọ náà ó kírun ọ jẹun ọ lọ. Àwọn tó bá máa ń wo àwọn mọ́tò travel àwọn Haúsá wọ́n mọ tí wọ́n ṣe, àwọn ìlú kan bẹ́ẹ̀ rí blooming bẹ́ẹ̀ wọn ò ní gáràjì táwọn mọ́tò ńláńlá máa ń pààkì sí, àwọn bùnmí ń bẹ á sì mí bí á jẹun ni á kírun ni á wẹ̀ ní gbogbo ẹ̀wọ̀n òní. Bẹ́ẹ̀ ló sì ṣe rí lọ́dọ̀ àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ níjọ́un. Láwọn tó jẹ́ bàbá onífá wọn a máa jíṣẹ́ láti ìlú kan lọ sí ìlú kejì. Mo fi ń sọ fún yín, Ọ̀rúnmìlà ó ju bẹ́ẹ̀ ṣe rù lọ. Àṣẹ́kùbà àwọn ọmọ rẹ̀ bí nǹkan bá ti ń pẹ́ sí kì í yáwọn èèyàn nígbò sí pé ọ̀pọ̀lọpọ̀ àlákọọ́lẹ̀ àkọ́sórí ni. Ní wá ń dàrú, àwọn onífọ́ lọ láti ìlú kan sí ìlú kan, wọn a máa dá ifá lọ. Onífá mi lè lọ lọ́dún 10 tó ṣe yí pé kó tó padà dé. Ẹlòmíì lè lọ bọ́ yóò wọn àtìyàwó àtàwọn ọmọ lẹ́yìn ẹni nígbà wọn bá lọ tí wọ́n bá fi padà sí ìlú àgbàtìlédé. Ẹlòmíì lè jókòó bí tó lọ yọ ẹsẹ̀ wàá júwe ilé fọmọ ni pé tó bá débi báyìí tó bá ní ọmọ bàbá lóde yìí o, bàbá wa Fáyẹmí ọmọ wọn ní lóòótọ́ o, àwọn ọmọ wọn wálé yìí o, yóò fẹ́ káwọn ọmọ wọn padà lé, bóyá gbàdé kò ní padà lé àbọ́lọ́jọ́ tó bá ń bẹ̀ yóò ti sọ àsọtẹ́lẹ̀ fáwọn ọmọ rẹ̀. Bí ẹ ṣe máa ń ṣe káàkiri tìlú dẹ̀ wà lálàáfíà. Tọ́rọ̀ bá wá ṣẹlẹ̀ kìí ṣe ń tó ṣẹlẹ̀ lọ́wọ́ ilá wa máa gbé ìdájọ́ àná lé lórí tá a mọ̀, táwa máa gbé ìdájọ́ lé lórí. Nígbà tọ́rọ̀ ṣẹlẹ̀ àwọn kan ti jáde, àwọn náà ń fẹ́ ọjọ́ ọlúdé fún ẹlẹ́sìn ìbílẹ̀, kò sí tó burú bẹ́ẹ̀. Ṣé èsè lọ́sẹ̀ tó bá ṣe pé lọ́sẹ̀ ni kò lè possible, láyé kò sì ní possible, torí pé a ti lọ́jọ́ méjì tẹ́lẹ̀ tá à ń lò ní ọ̀sẹ̀ lọ́jọ́ olùdé. Táwa ẹlẹ́sìn ìbílẹ̀ bá béèrè ọjọ́ kan yóò bá jọjọ́ 3. Mùsùlùmí táyé àwọn bàbá ti pa wọ́n lẹ́nu mọ́ pé ẹ lọ kírun, àwọn náà bá béèrè yóò bá di 4, yóò wá jẹ́ pé ọjọ́ 3 láti máa ṣiṣẹ́ lọ́sẹ̀. Láwọn orílẹ̀-èdè míì gan ọjọ́ kan péré làwọn míì fílẹ̀ lọ́sẹ̀ fọjọ́ ìsinmi, ọjọ́ kan péré ni wọ́n fílẹ̀. Kódà ní Saudi Arabia wọ́n ti ń wò pé sáwọn lè dọ́gbọ́n, àwọn lè tún ètò tó kó jẹ́ wípé Sátidé Sunday làwọn fẹ́ gbé ọjọ́ ìsinmi sí, dípò kó kúrò lọ́jọ́ Àlàmísì àtọjọ́ Jímọ̀, àbí ká mọ́jọ́ Jímọ̀ ká wá mú ọjọ́ Sátidé, ká yọ Àlàmísì kúrò kọjọ́jọ́ Jímọ̀ àtọjọ́ Sátidé. Wọ́n fẹ́ wò pé kó lè bá ìlànà ayé mu. Wọ́n dìbẹ́tì rẹpẹtẹ láwọn àfáà gbogbo àwọn mímọ̀ wọn náà wọ́n sọ̀rọ̀ lé lórí, torí kankan tẹ́lẹ̀
olùdé ọjọ́ Jímọ̀ Kùránì ọ̀sọ́ àdìsí ọ̀sọ́ ayé Úmọ́ọ̀rù ló bẹ̀rẹ̀ gbogbo nǹkan ló máa ń nípìlẹ̀ iná mo máa sọ pé tí ó bá jẹ́ historian ó lè mọ gbogbo nǹkan irú èmi nísìnyí sọ pé ọ̀rọ̀ àwọn ológun ọkàn mi onífọ̀ ọkàn mi kírísítẹ́nì ọkàn mi jù ọkàn mi gbogbo society tó bá ti belong sílẹ̀ Yorùbá ó lè mẹ́nu bà. Úmọ́ọ̀rù lọ sí Jerusalem àwọn ọmọ wa ń retí àwọn ọmọ ilé kí àtàwọn èèyàn lọ pàdé rẹ̀ wọ́n lọ lọ́jọ́ kìíní wọ́n gbọ́ pé ń bọ̀ kò dé wọ́n gbọ́ pé yóò darí kò dé nígbà tí ó wà àdìjọ́ tí ó wọ̀lú gan ó ti rẹ̀ wọ́n wọ́n bá wa tán náà àwọn nẹ́pà wa wọ́n ti pa náà. Akíndélé ẹ bá mi tan jẹ́ yẹn. Nígbà tí wọ́n fi wọ̀lú ó ti rẹ̀ wọ́n lọ́ba di wípé ọ̀dà o ẹ jẹ́ ká fún wọn ní ọjọ́ kan kí wọ́n fi máa sinmi ká fi ọjọ́ kan lẹ̀ pé àwọn tiẹ̀ tí ń wò náà àbọ̀jọ́ méjì ló fi á di pé wọ́n ń fún àwọn akẹ́kọ̀ọ́ yìí pé ọjọ́ tẹ́ fi máa sinmi náà ẹ fi máa rí bùkátà míì tẹ́ bá fẹ́ gbọ́ ẹ fi máa gbọ́ pé ẹ máa sinmi ní àwọn ọjọ́ yìí ibi tí ọ̀rọ̀ ìsinmi ọjọ́ Àlàmísì àti ọjọ́ Jímọ̀ ti dénú wọn ò sí nígbà yí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam bídíà ni tó gbé lẹ́yìn ànábì ládàálẹ̀ tá Aare rí fún ṣùgbọ́n kò sí tó burú bíi pé kéèyàn ó sinmi kò sí tó burú ń bẹ̀ pé èèyàn á máa sinmi bí àárín ṣeré nù. ti bá wa tán jẹ́ wa ntí jẹ́ káwọ́ máa gbọ́ra wa tá ẹ̀ fi lo jẹ́ láti ilẹ̀ tá a bá bẹ̀rẹ̀ ètò yìí pé mo sọ fún wa iná wa sá ó dáa púpọ̀ ń bì nígbà tá a fi bá a lọ ní ìsẹ́rẹ̀ ó tó bẹ̀tì á ní wọ́n má bá wa tàn ní kọjá fi jẹnẹrétọ̀ parí ètò torí náà wá dáa púpọ̀ ń bì ìdínú ṣùgbọ́n nígbà tọ́rọ̀ wá ṣẹlẹ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò wọ́n lọ sí bóyá ibi òkèṣẹ̀ kan ní tí wọ́n ti lọ sọ̀rọ̀ tó dáa tí wọ́n ń jó ń bẹ̀ tí jó ń ká Kakanfò wa ní ara wọ́n wá ń fi ìbínú sọ̀rọ̀ wọ́n sì ń sọ pé àwọn Christian tí ń bẹ ní Ifẹ̀ gan wọ́n pọ̀ ju mùsùlùmí lọ lẹ́nu Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ́yìn Yorùbá àwọn Christian tí ń bẹ ní Ifẹ̀ gan wọ́n pọ̀ ju mùsùlùmí èèyàn mọ́dà kankan lẹ̀ iná ní súnmọ́ àmọ́ ní súnmọ́ káfàrú nígbà tá a rí tó gbé mùsùlùmí Àdàmú ilé orúkọ rẹ̀ tó sì sàlùwàlá gẹ́gẹ́ bí mùsùlùmí béèyàn bá ti jẹ oyè àbẹ́yẹn bá jẹ́ bọ̀rọ̀ kìíní nílùú ó ti di bàbá fún gbogbo ẹnikẹ́ni nínú àwọn tó jó OPC muslim ń bẹnu wọn christian bẹnu wọn mo mọ àwọn tó jó OPC tó ń bẹ ládùúgbò tiwa bàbá ọmọ ẹ̀gbọ́n mi Musiba kò fi èrò ṣeré OPC sí ni ìṣẹ́gbẹ́ òsọ̀yìn di kèfèrí ìwà èèyàn ìṣe èèyàn ni ó sọ̀yàn di kèfèrí ẹgbẹ́ kọ́ ní ṣèyàn di kèfèrí ẹlòmíì lè nífẹ̀ẹ́ ẹgbẹ́ àṣetẹ̀sí bẹ́ẹ̀ ni àwọn nǹkan báyìí èmi ò lè bá yín ṣe tó bá sì gbà àdẹ́dẹ́ lọ́ọ̀bà wa ṣe ẹ̀jẹ̀ fi bẹ́ẹ̀lẹ̀ fún yín láti wá sọrú ọ̀rọ̀ nǹkan kan bí ìgbéyàn ìlérí ìdúkokò lágbára tó bẹ́ẹ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò lágbára tó bẹ́ẹ̀ agbára tẹ́ ẹ ní ìní pé kẹ́ ẹ dáàbò bo ilẹ̀ Yorùbá kẹ́ ẹ sì pẹ̀tù sáwọn èèyàn lọ́kàn ó gbá lámọ̀ pé Ilé-Ifẹ̀ ṣé Ilé-Ifẹ̀ nìkan wọ́n ti ń ṣẹbọ nílẹ̀ Yorùbá gbogbo ilẹ̀ Yorùbá ló jẹ́ lẹ́bọ gbogbo ilẹ̀ Yorùbá mo sì ti sọ ní tẹ́ ẹ̀ bá mẹ́ẹ̀ lọ béèrè tán Central Mosque tó wà lọ́ọ̀kọ̀ọ̀kan mọ́sálásí Ilé-Ifẹ̀ ṣé kò sáwọn chọ́ọ̀chì ńláńlá níbẹ̀ ọ̀rọ̀ sì ti wà lọ́jọ́ Sunday táwọn kírísítẹ́nì ó lọ chọ́ọ̀chì ẹ má gbé orò tí ó wà lọ disturb èèyàn pé àìwò kò gbọ́dọ̀ jáde ẹ jẹ́ wọn lọ chọ́ọ̀chì wọn o lọ́jọ́ Jímọ̀ lálọ́ kí Jímọ̀ àìwò owó fèrè ó kù ẹ jẹ́ wọn lọ Jímọ̀ wọn o òfin bẹ o ọjọ́ ààwẹ̀ tá a bá ń gbà ààwẹ̀ lọ́wọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ìpínlẹ̀ Ògùn ìpínlẹ̀ Ọ̀ṣun ìpínlẹ̀ Èkó ìtẹ̀mímọ̀ tẹ̀lé ìpínlẹ̀ Kwara ìtẹ̀mímọ̀ ní wípé wọ́n èyí ṣe gúgún wọ́n èyí ṣe orò lásìkò ààwẹ̀ kèé dẹ̀ ṣe pé àwọn mùsùlùmí ló sọ pé
tó bẹ̀ kẹ́ jáde dáálọ́ọ̀gì wà láàrin àwọn olórí ẹlẹ́sìn káàkiri ni àfẹ́ tí ò bá wà bias ìdínú bàbá wo Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ìní ń fi olórí aláwo jẹ nìbàdàn tó bá sì di pé ọ̀rọ̀ ìlú bá fẹ́ ṣẹlẹ̀ wọ́n pe tó bá jẹ́ olórí Christianity olórí Islam olórí ẹlẹ́sìn ìbílẹ̀ wọ́n pe gbogbo wọn papọ̀ wọ́n sì jọ sọ̀rọ̀ bóòní mo rántí bóyá bí ọdún 3 àbọ̀dún 4 sẹ́yìn ni láàrin ọdún 4 sọ́dún 5 sẹ́yìn ọdún eégún ó bọ́ sí àsìkò ààwẹ̀ wọ́n sì ṣèpàdé wọ́n yí sẹ́yìn ààwẹ̀ bóòwò lò kí wọ́n mọ̀ tẹ̀ yí sẹ́yìn ààwẹ̀ pé wọ́n bá rérò gbogbo àwọn tí wọ́n gbé eégún tí wọ́n tẹ̀lé eégún Kàbírù Ìsíákì Yẹ̀kínní múdà kọ́lẹ́mọ̀ bá lẹ́yìn wọn wọ́n sì jọ sọ tí ò sí wàhálà mo ti sọ fún wa rí eégún kan ṣoṣo tóbìnrin èrí nìbàdàn òní olóòlù kèé jáde ní ọjọ́ Sunday ni ó ṣe àìsùn lálẹ́ yóò sì jáde ní mọ́jújọ́ Monday yóò sì wọlé ní ìdájí ọjọ́ Jímọ̀ kò fi ní pa ọ̀sán Sunday lára kò sì ní fi ní pa ọ̀sán ọjọ́ Jímọ̀ lára torí gbogbo wàhálà ti ṣẹlẹ̀ rí tí wọ́n yanjú rẹ̀ nínú òfin tí wọ́n sì ṣe ni pé tá a bá ń ṣe eégún bọ̀ tá à ń sorò bọ̀ tá a bá ti ku ẹsẹ̀ bàtà bíi mélòó sí mọ́sálásí ẹ̀pa ìlú mọ́sálásí tá à ń kọ́ sóró orí mọ́sálásí kò nítumọ̀ kankan kan sí kankan tó pa mọ́sálásí àti sóró bọ̀ àmọ́ kábà lè mọ̀ yí pé mọ́sálásí rèé ńlọ́fà sóró nígbà tí ìlú bá ti rí mọ́sálásí ni o àwọn torí àwọn onílù náà ni ó ṣáájú wọ́n dẹ̀ pàlù wọ́n dẹ̀ ọ̀rá wọ́ lọ wọ́ọ́rọ́wọ́ láti lè fi àlàáfíà lẹ̀ ni ṣùgbọ́n lásìkò yìí gbogbo ọ̀pọ̀lọpọ̀ kan tí ń lọ lórí social media là ń rí ọ̀pọ̀lọpọ̀ àwọn àsáwọ̀ ẹlòmíì tó kù nínú ìmọ̀le bẹ́ẹ̀ ṣe pé bẹ́ẹ̀ kò sí ti ń jẹ́ ìmọ̀le Islam ni ẹlòmíì tó kù nínú ẹ̀sìn Islam ẹlòmíì tó kù nínú ẹ̀sìn Christianity tí wọ́n wá lọ di ẹlẹ́sìn ìbílẹ̀ irú wọn lẹ́ẹ̀mọ́ rí tí wọ́n mọ̀ sí rándan tí ọmọ nǹkan kan ẹ bá bí pé ọ̀dà ẹ̀sìn wo ló ń ṣe ń bẹ̀ gan onífá ni ọ́ ni àbí ọlọ́sùn àbólógún àbélésù àbólóṣogbo sàpọ̀nà nìwọ ni àbóǹsẹ̀gùn wọn mọ̀ ìgbẹ́kúgbé ta wá ń gbé òun ní wá ń jẹ́ pé àìbọ̀wọ̀ fún òfin ó ti kọ́ wa máa ṣẹlẹ̀ kádẹ̀ má lè ronú láàrin ara wa pé tí nǹkan bá ṣẹlẹ̀ báyìí la sì fẹ́ gbégbá ẹ̀rí pátá máa kan lọ àwọn lọ sílé Ọbàtálá kínní kan àwọn ò ní í ṣe kínní kan àwọn ò ní í gbà kínní kan ibi ìṣẹ̀lẹ̀ Lárúbáwá tí n bá sọ iye ẹ̀sìn ìbílẹ̀ tá à ń ṣe nílé tá à ń pè lẹ́lẹ́sìn ìbílẹ̀ tí èsì ilẹ̀ Yorùbá ló ti bẹ̀rẹ̀ tí n bá sọ iye ẹ̀fọ́ ẹnu yẹn láàyè tí sì mẹ́rin wá ọ̀pọ̀lọpọ̀ kan bẹ tí ò yáwó èèyàn ni wípé bẹ́ẹ̀ sì rò pé ayélujára lónìí ta lè fly lọ Amẹ́ríkà lọ London láyé ìjọ náà táwọn bàbá wa ń lẹ́sìn tí ń lo àwọn kẹ̀kẹ́ àsomẹ́sìn níjọ́ tí ń ṣe gbogbo ẹ̀ bá a ṣe kára wa ni bó sì ti sọ bí ó tún ṣe bẹ̀rẹ̀ àti àlà wa ibi tá a dé ṣùgbọ́n ní tí kì í bá ṣe ara wa tí kì í bá ṣe Yorùbá ìpìlẹ̀ ọ̀rọ̀ ò ní yé bó ṣe yé wa tí ò sì ti wà nínú sísítẹ́ẹ̀mù yìí ti pẹ́ ọ̀rọ̀ ò ní yé bó ṣe yé wa mo mọ iye àwọn baba ńlá tèmi tí wọ́n ń dá sọ́rọ̀ ìlú tí wọ́n ń dá sọ́rọ̀ ìjọba láì wo ti ẹ̀sìn láì wo ti kankan ju pé ṣé ilẹ̀ Yorùbá náà ni á dáàbò bò ni. ìwé ká ọ̀rọ̀ tí ó bá ṣẹlẹ̀ olórí ó gbọ́dọ̀ sọ̀rọ̀ ni Ààrẹ Ọ̀nà Kakanfò àwọn Yíbò ń tírẹ́tì wọn nílẹ̀ Yorùbá wọn ò sọ ìjà wa dé láàrin àwọn ọmọ ìyá ńlé Ifẹ̀ nítorí ní káwa máa ń lérí ẹ wá sọgbó ẹ̀ Ìbàdàn kẹ ní pé nǹkan kan wá ṣẹlẹ̀ o
àwọn mùsùlùmí ò ní population ní Ilé-Ifẹ̀, ẹlẹ́sìn ìbílẹ̀ ò ní population, Christian ò ní population. Wọ́n ń pariwo interim government, wọ́n ń dó lórí pé kí wọ́n má gbéjọba, àwọn kan ń dìtẹ̀, wọ́n tó ti tan náà wá padà. Akíndélé filẹ̀ o, mọ́ta o, fi jẹ́ ìyẹn lẹ̀. Ó ti pààrọ̀ ẹ̀. Wọ́n ń dúró lórí ipe wọn ò ní gbà kí wọ́n gbé ìjọba fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Wọ́n ń dúró lórí ẹ̀. Ààrẹ Ọ̀nà Kakanfò sọ̀rọ̀. Ìbò jáde ó ń lérí ipa àwọn ó kó àwọn IPOB wá láti gbé ogun wọ ìlú Èkó. Ààrẹ Ọ̀nà Kakanfò sọ̀rọ̀. À ń ṣe àtìlẹ́yìn fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kíkiní ọ̀bọ́lé. Peter Obi ilé Ààrẹ Ọ̀nà Kakanfò gbà ní àlejò. Peter Obi ò sì lọ bá ọba kankan ní Èkó tó fi gbọ́dọ̀ kábíyèsí elékòó. Ìtawà gbọ́ ni nínú ọ̀rọ̀ tí Ààrẹ Ọ̀nà Kakanfò kọ́ sọ ń bẹ̀. Àwọn ọba kan tí wọ́n ń gbàbọ̀dè fúnlẹ̀ Yorùbá, àwọn ọba wẹ̀dá kọ́ wọn alálábọ̀dè sáwọn tó dúró déédéé. Bàbá wo Olúgbọ́n tó sọ̀rọ̀ ìdí táwọn fi dúró gbágbá lẹ́yìn Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu nígbà pé àwọn ọba tí wọ́n ń ṣalábọ̀dè lọ tí wọ́n sì jẹ́ full-blooded Yorùbá, ojúlówó ẹ̀jẹ̀, ọmọ aládé ni wọ́n. Tẹ́ bá wo gba àwọn tó ń fún wa níṣòro nílẹ̀ Yorùbá lónìí, ọ̀pọ̀lọpọ̀ ohun èyí sì ran Yorùbá àsáwọ̀ ni wọ́n. Ẹ́mbásì sọ pé Yorùbá ni òun ìnìran òun, jáde wá kí oríkì ìran rẹ ká gbọ́, wá sọ̀tàn ìran rẹ. Ẹnikẹ́ni mò ń bá wí o, ẹnikẹ́ni mò ń bá wí. Oyè tí mo jẹ o, ìlú tí mo wà yìí o, Yorùbá ni mí o, jáde wá sọ ìtàn ìran rẹ, kó o sì wá dá akọ bàbá ńlá rẹ 5. Dáko eléyìí ó kọ báyìí ní jẹ́ ló kọ Yorùbá, dáko eléyìí ó kọ báyìí ní jẹ́ ló kọ Yorùbá, dáko eléyìí ó kọ báyìí ní jẹ́ ló kọ Yorùbá, dáko eléyìí ó kọ báyìí ní jẹ́ ló kọ Yorùbá. Kó o sì wá dáko ìpìlẹ̀ eléyìí, nígbà náà láwọn á mọ̀ pé ọmọ Yorùbá ni ọ́. Bí bẹ́ẹ̀ kọ́ ẹnu máa lò, má mú inú bí mi, má mú inú bí mi. Ọ̀rọ̀ Ilé-Ifẹ̀ ó gbẹgẹ́. Kò sí òfin, mo sọ fún wa, gbogbo táwọn wò táwọn ṣe òfin ò rí báwọn ẹ̀sìn mọ̀. Secular state ní Nàìjíríà, wọn ò bí mùsùlùmí kan dá kó ní káwọn eléégún ọmọ kọjá, kó lóru ọmọ kọjá, but on one condition. Ìlànà tíjọba, kò sí òfin, kò sí ìkankan tíjọba ò tọwọ́ bọ̀. Béléégún bá ń lọ, ìlànà rèé, òfin tá à ń tẹ̀lé nì. Ṣé wọ́n ẹ̀sẹ̀ mọ́ bá àwọn eégún kan káàkiri ilẹ̀ Yorùbá? Wọ́n ẹ̀sẹ̀ mọ́ bá àwọn eégún alágbá sásápá eégún wa nìbàdàn ni. Ó lè jẹ báànù ọdún 5 gbà mí, báànù ọdún 5, torí pé bóòlù ẹ̀ bá ti ẹ̀fẹ́ jáde tá a bá tẹ̀ sí gbọ́n tí ń wí lẹ́tì mọ̀ yí pé àpẹ̀kẹ́gùn eléyìí ọ̀gbọ̀dọ̀ jáde yóò dà dúró. Tẹ́ bá ti ṣòro fún tọ́ bá ti jáde yóò dúró lórí èṣù níwájú ilé. Yóò wá sánbàǹtẹ̀, ìhòòhò ni ó wà, yóò wá sánbàǹtẹ̀ mọ́dì. A ní èmi Ògúndèjì alápá sásápá, mo fẹ́ jáde lónìí kí ìlú ó dàrú mọ́ mi lọ́wọ́, kémi náà dàrú mọ́ ìlú lọ́wọ́. Kí wọ́n ta ẹ̀jẹ̀ èèyàn sílẹ̀, kí wọ́n sì ta ẹ̀jẹ̀ tèmi náà sílẹ̀. Káwọn tó bá tẹ̀lé mi lọ́wọ́ mọ́ bọ̀, kémi náà mọ́ bọ̀. Èpè tí ọ̀sẹ̀ nù kó tó jáde, kò sì wá sọ́dún kan náà tó jáde tí ìlú ò ní dàrú mọ́ lọ́wọ́, tí wọn ò sì ní tàjẹ̀ èèyàn lẹ̀. Ìjọba ó sì máa lajú lẹ̀. A sì nínú àṣà wa ni kí ìlú ó dàrú mọ́ mi lọ́wọ́, kémi náà dàrú mọ́ ìlú lọ́wọ́, kóhùn ọmọ bọ̀, káwọn tó tẹ̀lé òun náà ọmọ bọ̀, kí wọ́n ta ẹ̀jẹ̀ èèyàn lẹ̀, kí wọ́n sì ta ẹ̀jẹ̀ tó náà lẹ̀, òun náà fẹ́ kú torí eégún òun ni. Àbẹ́lẹ̀ ẹ lè nírọ̀ ọmọ pa, ìjọ tálápàṣẹpá bá fẹ́ jáde tó bá fẹ́ ṣàìsùn lọ wo bẹ̀ kọ́ lọ gbọ́. Kó o sì wá lọ dúró ń bẹ̀ kọ́ wá máa wo ojú tó mọ̀ rí àti àwọn irin táwọn ọmọ mi ọmọ kó jáde. Ìjọba ó sì lajú lẹ̀ kí ìlú ọmọ dàrú mọ́ èèyàn lọ́wọ́. Irú àmọ́ ṣẹlẹ̀, ìdínú tó fèfè ń wà. Eégún ti jáde rí, alápásápá náà lọ jáde lọ́dún kan. Wọ́n sì ń fọ́ ìgò, wọ́n pàdé ọkọ̀ Coca-Cola lójú ọ̀nà. Wọ́n sì ń fọ́ ìgò,
wọn ò mú mínírà náà rẹ̀ náà wọ́n sì ń fọ́ ọ lọ ní títì pa wọ́n ń gbé ní kírètì wọ́n sì ń fọ́ ọ lọ tó gbé wọ́n fi pa gbogbo títì rẹ̀ ilé gbàgbé ọdún náà. tí kírísítẹ́nì bá lọ Gálílì ṣé bí wọ́n ṣe ń lọ nu tí mùsùlùmí tí bá ń lọ sí yídì ṣé bí wọ́n ṣe ń lọ nu tí onífá tí wọ́n bá ń ṣe ọdún Ifá ṣé bí wọ́n ṣe ń lọ nu tí ọlọ́ṣun bá ń sọdún Ọ̀ṣun ṣé bí wọ́n ṣe ń lọ nu ṣùgbọ́n tẹ́lẹ̀gún bá fẹ́ ṣe tiẹ̀ wàhálà ó bà dé. a sì lẹ́sìn ìbílẹ̀ náà ni ìdínà tó fèfè ń wà tẹ́lẹ̀ fi pé gbogbo àwọn eléégún ẹ̀wà àtọwọ́ bọ̀ òwe tó jáde yìí pé àìláṣọ lọ́rùn pàká ọ̀tọ̀ àpérò ọmọ eriwo bó kílẹ̀ mọ̀ dí òwe kí lóde tó wé fi ṣẹlẹ̀. Ìbàdàn náà ni àwọn eégún àgbàlagbà ń bẹ tó ṣe pé tí wọ́n bá jáde wọ́n ó ṣe eégún wọ́rọ́wọ́ àwọn ọ̀dọ́ náà bá bẹ̀rẹ̀ sí ní lọ dá eégún tiwọn. Ó wá di wípé irú ìtẹ̀yìn àfáà náà máa ń ṣe lónìí ìjọ mòlúdì ni wọ́n rántí pé nìkan sọ̀rọ̀ sí wọn ìjọ mòlúdì ìlà àfáà kan rántí pé àfáà kan sọ̀rọ̀ sí mi wọ́n fi wá sílẹ̀ èébú wọn máa bú. Ló wá di wípé tí wọ́n bá ti wá bára wọn jà wọ́n wá gbé eégún wọ́n wá pàdé wọ́n wá jà eégún wọn là àti rí eégún Abìjà rí Ìbàdàn àti rí actor rí Ìbàdàn. Ló bá di wípé ṣáájú gbogbo àwọn actor Abìjà ni ló bá di wípé àìláṣọ lọ́rùn pàká ọ̀tá pérò ọmọ eriwo wọ́n jà wọ́n fàṣọyà mọ́ra wọn lọ́rùn tó ṣe gbogbo ẹgbẹ́ bọ̀dáyẹ̀ kí ní àṣẹ́yìn lẹ́gbẹ́ eégún. Lẹ́wọ́ àwọn àgbàlagbà wá pera wọn lẹ́wọ́ àfífi òfin de pàkángbà náà eégún àwọn ọ̀dọ́. Nígbà ilẹ̀ Yorùbá gbogbo nǹkan ló nípìlẹ̀ ká sì ṣe nǹkan létòlétò ká wá gbé wọ́n kéde afẹ́sẹ̀ oro láwọn ibi báyìí lágbà o kò sí láì fi ń bẹ ṣùgbọ́n òfin ń bẹ pé ká gbé sẹ́yìn àwẹ̀ ìlànà ń bẹ ká gbé sẹ́yìn àwẹ̀ àwọn kan ṣe lófin ní tààràtààrà tí Júpítà kankan ò yẹ torí pé báàbà ṣe orò táàbà ṣe ètùtù local government ó bu ọwọ́ lù áláàmù àwa mùsùlùmí báàbà ṣe ọdún iléyá táàṣe ọdún ààwẹ̀ àní fẹ́ gbàlè ìjọba ó bu ọwọ́ lù yóò sì sọ pé ọjọ́ báyìí lọ́jọ́ ọlùdé ìjọba ni ó bu ọwọ́ lù pé tó ìjọba yìí látúnú ìjọba yìí láfílẹ̀ lọ́jọ́ ọlùdé ìjọba ó bu ọwọ́ lù ni torí pé gbogbo ẹlẹ́sìn pátá abẹ́ ìjọba láwà ọlọ́dẹ sọ́nà àlùkò pé àti òlà wà tí òrà sólà wà ó lè amúrì mi ń kún ẹ gbọ́ tèmi Ọlọ́run ọba tó dá yín o ẹ sì gbọ́ tàwọn òjíṣẹ́ ẹ gbọ́ tó jíṣẹ́ lọ́dọ̀ àwọn mùsùlùmí òjíṣẹ́ lànàbí wa Muhammad àtàwọn ànábì tó ṣáájú ẹ̀ lọ́dọ̀ ẹ̀yin Christian òjíṣẹ́ ní Jesus Christ lọ́dọ̀ àwọn onífá àtàwọn míì tá a mọ̀ rọ́bọ̀ bẹ́ẹ̀ lọ́jọ́ iwájú wọn ló jíṣẹ́ wọn. wàá wọlé lè amúrì mi kún àti àwọn aláṣẹ yín lónìí ìjọba tá à ń lò ní tàwọn ọba local government ní gbogbo àwọn tá à ń dìbò yàn ní làwọn aláṣẹ wa àwọn ọba wa wọ́n fi wọ́n ṣe bàbá o kẹ́ẹ̀pẹ́ o ni wọ́n fi wọ́n ṣe wọn ò láṣẹ lónìí. Kódà tẹ́ bá tó lọ sí àwọn pálásì míì wọn ò gbé police station bẹ́ẹ̀ kẹ́ ẹ fi lè máa mọ́nítọ̀ yín ni kí lẹ̀ ń ṣe ẹ bá dá àfihàn bàbá wọn ní ìsàlẹ̀ àgọ́ ọlọ́pàá nínú rẹ̀ wọn fi lè máa tún mọ́nítọ̀ yín náà kẹ́ ẹ mẹ́sàn-án gbé. Ṣùgbọ́n pọ̀lọpọ̀ àwọn èèyàn wa wọn ò mọ̀ bàbá sọ pé ló ń bí ni àwa fẹ́ síbẹ̀ ọ̀dà ọwọ́ àtòkíní ó tó kéjì á wà á ṣe ọdún ọwọ́ àlà rẹ̀ nínú àwẹ̀ èyí tó kù tá a ṣe awareness nígbà tí mo gbọ́ interview kan wọ́n lọ sọ́dọ̀ bàbá mi Ọbàtálá àwọn kéde lórí rédíò àwọn kéde nínú pépà ìkéde ńkọ́ àwọn tó jó lórí ẹ̀sìn ládùúgbò náà irú chief imam gbogbo Ilé Ifẹ̀ league of imam ń bẹ league of imam àtàwọn àfáà ó ń bẹ ẹ wàá pe gbogbo wọn á pè kí ló dé sí bá fi bàbá wọ ní ìrìnsò ní ránṣẹ́ pẹ nìkan kánú wọn kó lóun ọ̀dà tẹ́ ẹ mọ́ ìmọ̀ọ́mọ́ àgbà ó lè mọ ìyá lómi ẹlòmí lè mọ ní ọ̀níṣẹ́ lè mọ ránṣẹ́ pẹ àwọn àfáà wa ok ẹ wàá pè wọn àti àwọn agbègbè tí wọ́n fẹ́ gbà kọjá yìí ẹ pè àwọn ìmọ̀ọ́mù bẹ̀ wọ́n ti ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wọn àjọsọ ọ̀dà àsìkò báyìí la fẹ́ gbà inú àwẹ̀ làwà yìí a máa ṣe tẹ̀síìrì ọ̀dà ibi táwa náà wà gbà
tí a pé kófíìdì ló ṣẹlẹ̀ tíjọba bá kéde pé kó ní ó gbélé o kẹ́nikẹ́ni ọmọ jáde ò sẹ́sọ̀ pé fẹ́ ṣe tẹ̀síìrì ẹ fún wa mà ó ti wọnú ara wọn ni ẹ fún wa láwọn ọjọ́ báyìí ká fi ṣe tá a fẹ́ ṣe. àjọ jókòó ẹ̀yin ń ṣe tiyín kí lè fẹ́ ọmọ bàjẹ́ ni àwa náà fẹ́ ṣe tiwa kí lè fẹ́ ọmọ bàjẹ́. kò ní yọ ọdún tí wọ́n fi bọ kùránì ilé Ifẹ̀ káwọn òyìnbó Pọ́túgò tó wá gbé lọ ìdì ọdún tí wọ́n fi bọ àlùkùránì tí wọ́n gbé kọ́ sínú ilé nígbà táwọn òyìnbó Pọ́túgà dé tí wọ́n rí pé arábíkì ni tẹ́ ń bọ̀ yìí irú àsìmọ́sẹ̀lẹ̀ ibi tí bàbá mi Ògèdèngbé tó ju fìlà sí wọ́n ń bọ fìlà Ògèdèngbé dòní. tí mo fi ní kọ́mẹ̀ yóò má Akíndélé tí mo fi ní kó o má fi náà yẹn lẹ̀ nìyẹn ó rí pé má ṣe ń ṣe látàná nìyẹn. wọ́n ti bá wa tan jẹ́ ìpadà mo ti sọ fún mi kó fi sílẹ̀ àtàná ni wọ́n ti ń pa bá àmọ́ tó mú tó ṣe pé títí òru bẹ́ẹ̀ ṣe ń ṣe nìyẹn torí iná wa láàrin ọkàn máa ń balẹ̀ pé iná wa tí wọ́n bá fi ilẹ̀ fún wa láàrin wákàtí 5, 6, 7, 8 wọ́n lè má pa a máa ń lo náà 20 hours ìgbà míì a sì máa ń lo náà wá pé 24 hours mẹ́rin ìgbà ó kéré jù lójúmọ́ à ń lo náà 20 hours lọ́dọ̀ wa ó kéré jù. torí náà a wà á pera wa pé tó bá ṣe pé kófíìdì ló bá ṣẹlẹ̀ ńkọ́ tá a pera wa tá a dẹ̀ jọ ní ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ mi náà ti ń jẹ́ mùsùlùmí ẹlòmíì ìtẹ́ ti ń gbélé náà láti sọ pé ìjọba gbọ́dọ̀ mójútó àwọn àáfàá tí wọ́n máa ń ṣe wáàsí kí wáàsí ní gbogbo orílẹ̀-èdè tó ti làmìlaka tẹ́ èdè lóyìnbó tẹ́ èdè Saudi èyí téèyàn ọ̀sọ̀ ìjọba ń kọ̀ǹtró rẹ̀ tó o bá ti sọ tí ò yẹ kó o sọ kì í ṣe pé gbàtọ́rọ̀ bá bá kọ̀rọ̀ jẹ́ wálé tírísìm ni èyí tó fẹ́ dá wàhálà ẹ̀ sílẹ̀ wọ́n ṣe tírísìm ni wọ́n ṣe tírísìm àbí ìní wípé ìjọba ń kìlọ̀ a sì ń sọ téèyàn bá ti ń sọ̀rọ̀ kọjá báńdì rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jọ̀dọ̀ àwọn àáfàá ní ìsìn ni wọ́n máa ń wí nígbà táwọn kan jáde tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ ṣé fámọ geography ṣé kinní kan Ifá nígbà tí ọmọ ti ń pè bẹ́ẹ̀ táwọn inú mi tiẹ̀ wá dùn pọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá tó wá jáde tí wọ́n wá ṣàlàyé nípa àwọn mímọ̀ ń bẹ ọ̀sẹ̀ lẹ́yìn bá kàn jókòó èèyàn ní mọ̀ pé nǹkan ń bẹ nílẹ̀ Yorùbá àáfàá yẹn jáde ó mú ìṣẹ́àbùwá ó mú fáwá ó dẹ̀ ń sọ gbogbo ẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan ó dẹ̀ ń yé èyàn pé orí àwọn eléyìí pé torí wípé ibi tá a bára wa ni Ifá ju bá a ṣe ń wò lọ ṣùgbọ́n ibi tá a bára wa ni àwọn bàbá wa tó mọ gbogbo ojú fáwọn wọ́n rí ihe ni àbí àtàmọ́mátàmọ́ ni pọ̀lọpọ̀ orú ẹ̀ láàmú gbọ́ àti gbọ́ tó sọ pé àwọn bàbá àwọn wà ó ìyẹn Yorùbá ò sí ó a sì ṣàlàyé fún ẹgbẹ́ kó tún jáde kó wí mí ìmọ̀ àáfàá náà ló tí ọ̀wádìí tọ́sọ tó fi sọ ọkàn rí fọ́tò kan ni ló bá rò pé ilẹ̀ Yorùbá ni ló bá bẹ̀rẹ̀ sí ní gbégbégbèkúgbè láàfáà náà ló irú ọ̀pọ̀lọpọ̀ máa sọ pé á pera wa pọ̀ ìgbà tí ànábì gan dé Mẹ̀dínà ó pè pàdé àwọn mùsùlùmí àwọn Christian tó bá àtàwọn tó ń ṣe ẹ̀sìn ìbílẹ̀ ẹ wá o ìlú pawápọ̀ ẹ jẹ́ á jọ dáàbò bo ìlú yìí ṣùgbọ́n tí wá ṣẹlẹ̀ wọ́n ń lọ àwọn mùsùlùmí bẹ́ mọ́sálásí tó bá ṣe pé àsìkò òru ni àwa mọ́sálásí tẹ́ fi ń lọ ká tilẹ̀kùn mọ́sálásí kò sí láì fi ń bẹ̀ ká jẹ́ wọn ó lọ ká tilẹ̀kùn mọ́sálásí ká jẹ́ wọn ó lọ kò sí láì fi ń bẹ̀ pé àwọn tẹ́ ń ṣe ọwọ́ làárẹ̀ ni wọ́n ń lọ yìí o ìtẹ́dẹ̀ ń ṣe wọ́n lọ wọ́ọ́rọ́wọ́ náà ni ọwọ́ á rí bẹ́ẹ̀ lọ́tún lọ́sì gbogbo tó ṣẹlẹ̀ má change iná yẹn o má change ẹ̀fílẹ̀ wọn tó ti tán padà gbogbo tó ṣẹlẹ̀ láti gbọ́ ẹ̀wọ̀ mọ́sálásí ẹlòmíràn tó bá gbé gbó pọ̀ ẹsẹ̀ káyé ẹsẹ̀ kan ọ̀run ni
tí gbogbo àwọn àgbààgbà sì bẹnu àtẹ́lù. Ṣùgbọ́n àwọn tó léwájú, àwọn tó wá lùyàn, àwọn ẹmẹsẹ̀ ní láàfin ibi tọ́rọ̀ ti kan pálásì nìyẹn. Àwọn ti mọ̀, àwọn wo ni àwọn ẹmẹsẹ̀ ní o láti ààfin Ọ̀ọ̀ni ni wọ́n ti wá o. Ìdí táwọn ọ̀dọ́ tí inú bí tí wọ́n fi gbára ta mu. Ṣẹ́sì mọ̀ pé ọ̀rọ̀ ń ṣe ó ń wórí bàbá wo lè jáde sí wọn gbà náà. Bí bàbá ọba tiẹ̀ jáde, ẹni tó jẹ́ ìmáàmù àgbà ni wọ́n ránṣẹ́ pè. Wọ́n sì ṣe útúbà, wọ́n bá àwọn ìlú sọ̀rọ̀ pé ẹ ṣe sùúrù, á rí bàbá wa. Ẹ ṣe sùúrù, á rí bàbá wa. Àwọn ọ̀dọ́ kan gbéra, wọ́n lọ ojúbọ Èṣù Làrẹ, wọ́n lọ súnná àti sọ gbogbo yòó. Káwọn ẹlẹ́sìn ìbílẹ̀ náà wá gbéra kí wọ́n lọ sun mọ́sálásí ná, bó lẹ rò pé ló ṣe rí tí bàbá wọn bá lè ti pẹ̀tù sí wọn. Ọ̀pọ̀lọpọ̀ ọgbà ìṣègbà náà ni ọba jáde sọ̀rọ̀, torí ilẹ̀ Yorùbá ọbẹ̀ kan bọ́ta kọ́ máa sọ̀rọ̀ sáásá gbogbo ìgbà. Wọ́n láwọn agbẹnusọ, ó yẹ ṣe bẹ́ẹ̀ ṣe báyìí. Wọ́n sì pe àwọn tó jẹ́ iléeṣẹ́ ọlọ́pàá, ó yẹ lọ bí ẹ lọ bí ẹ lọ bí ẹ lọ bí. Lẹ́yìn èèyàn gbogbo wàhálà ó fọ́jú pọ̀, dáálọ́ọ̀gì náà ni ó parí rẹ̀. Táyé ó fi parẹ́, mùsùlùmí ó máa pọ̀ nílé Ifẹ̀ ni, kírísítẹ̀nì ó máa pọ̀ nílé Ifẹ̀ ni, àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ náà ó máa pọ̀ nílé Ifẹ̀ ni, àfi tá àbájọ bí mọ́mọ́ lọ́yà kù. Ṣùgbọ́n kí n wá ṣe ẹni tí ó yanjú ọ̀rọ̀ kó wá máa dákún ọ̀rọ̀ gẹ́gẹ́ bí tí Ààrẹ Ọ̀nà Kakanfò tí wọ́n ń sọ ẹ̀ ń lérí ṣé mùsùlùmí lẹ̀ ń lérí sí? Ẹ má dalẹ̀ Yorùbá rú o. Èyí tá a fẹ́ kẹ́ ẹ bá wa mójútó, àwọn Yíbò tí wọ́n ń lérí, àwọn gbogbo àwọn tí wọ́n ń lérí ogun, ẹ bá wa mójútó. Àwọn tí wọ́n ń pariwo pé wọn ò ní gbèjọ fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, yóò ní ẹ mójútó ń tọ́kàn nínú. Wọ́n pàtàkì Ìlọrin ìṣẹ̀lẹ̀ Yorùbá, Ògbómọ̀ṣọ́ wọn tó mẹ́nu báyìí. Kakanfò tẹ́yìn sì jẹ bàbá yín mẹ́ta ló ti jẹ Kakanfò bẹ̀ kọ̀ọ̀kan yín. Ọ̀rọ̀ tàwọn ọmọ ìyá méjì tẹ́ ń bára wọn jà lọ́wọ́ akẹ́yìn. Ṣé ọ̀rọ̀ ìjà ẹ̀sìn ni wọ́n jà ń? Ṣé ìjà ẹ̀sìn ni wọ́n jà bí jà pé inú ń bí wọn, wọ́n ṣèyàn wa léṣe, á ṣèyàn tí yín náà léṣe, àwa náà ò ní gbà. Ṣé ìjà ẹ̀sìn nu? Ṣé mùsùlùmí, ṣé ẹlẹ́sìn ìbílẹ̀ ní kí mùsùlùmí ọmọ kírun mọ́, àbí wọ́n ní wọ́n kú òlé Ifẹ̀? Àbí ṣé chief ìmáàmù Ifẹ̀ lọ sọ wípé tó àfẹ́ẹ̀sì ìbílẹ̀ mọ́ nílé Ifẹ̀? ẹ já lò láákàyè náà lórí gbogbo tá a bá ṣe. Olórí kan, aláṣẹ kan fún mùsùlùmí nílé Ifẹ̀, òun náà ni bàbá wa chief ìmáàmù ilé Ifẹ̀. Òun náà sì tún ń bẹ lábẹ́ bàbá wa Ọ̀nìrìṣà, gbogbo wa pátápátá nílé Ifẹ̀. Dòmí Ọ̀ni ni wọ́n wà. Níbàdàn lónìí tí wá pé méjì níbàdàn, àti kírísítẹ́nì àti mùsùlùmí à ń bẹ lábẹ́ bàbá wa Olúbàdàn ilẹ̀ Ìbàdàn, Afẹ́ Akọ̀ àti bàbá wa Olúbàdàn àtèmi àti gbogbo yìí à ń bẹ lábẹ́ Ṣèyí Mákindé, Ìjìnlẹ̀ Olúṣèyí Mákindé oní gómìnà wa. Bí Adémọ́lá Adélékè ṣe lágbára lórí gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun, bẹ́ẹ̀ ni Ṣèyí Mákindé lágbára lórí gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́. Ṣé aláàmù àbáláàjì ẹjẹ́ á fi ọ̀làjú kún, á sì lajú. Ṣùgbọ́n kásà sọ pé mi náà sọ̀rọ̀, kálé mi náà nífẹ̀ẹ́ kínní iná ni. Tọ́ba tẹ́ bá ń sọdún Ọ̀ṣun Òṣogbo, mùsùlùmí kọ́ ní pọ̀ jù bẹ́ẹ̀. Àìmọye àwọn ìyá tí wọ́n lo ìjáàbù wọn tí wọ́n lọ síbi ọdún Ọ̀ṣun Òṣogbo, sẹ́yìn onítẹ́ bá délé wọn mọ̀tò kírun, wọ́n kà kún àṣà. Mo sọ ti Ẹ̀yọ̀ nígbà Fáṣọlá bá wa tún Ẹ̀yọ̀ ṣe. Wàsó Àyìndé play Màláìkà play gbà wọn ti ẹ̀ṣẹ̀ ń gbà báyé mu wọ́n gírídì gan. Ó wà sẹ́fíìsì, ṣé sẹ́fíìsì láàlò ní àbí gírídì àbí gírídì ọ̀dà sẹ́fíìsì láàlò. Nígbà akọrin kò bá fẹ́ gbé máìkì fún Màláìkà, àwọn èèyàn sì fẹ́ gbọ́ orin Màláìkà tó dùn. Wọ́n ti ṣẹ̀yẹ kó lójú mi o. Ìlànà èèyàn bá bẹ̀rẹ̀ sí ní pariwo kó tó ẹ̀sẹ̀ wá gbé máìkì fún Màláìkà. Ẹ wo bí gbogbo àwọn èèyàn ṣe wá káàkiri àgbáyé. Torí pé kí ni a modernize ẹ̀. Àwọn eégún tá à ń ṣe nìbàdàn, ó yẹ ká ti modernize ẹ̀ tó ṣe pé stadium láàlọ́ tíjọba ọ̀dẹ̀ bá wa dáwọ́ sí pé nígbà táwọn èèyàn bá gbọ́ pé gọ́vnà Ṣèyí Mákindé ń bọ̀, iye ọba báyìí ń bọ̀, iye kìíní bọ̀, tá a lọ lo Liberty Stadium, tá a tó já tíkẹ́ẹ̀tì wọlé, tá a modernize ẹ̀, tá a pè lérè, ó ní iye tá a mọ̀ generate. Ṣùgbọ́n kíní kan bẹ tí ò yáwó èèyàn, ẹ sọ fún ẹ pé kí wọ́n pe eégún rẹ, ẹ dá wàhálà alẹ̀. Sẹ́lẹ̀ gbàgbọ́ pé ní lásìkò ọdún eégún, àwọn eégún mi pa 1 million naira níbàdàn tó lògé ṣe lẹ́kọ̀ọ́. Ká tó wá lé eégún yọ yà káàkiri yọ lọ káwé eégún màmá tàn bàdẹ̀ gan.
bí ìgbà téèyàn ṣẹ́sọ owó lásìkò ọdún eégún ṣùgbọ́n torí owó ìtawà ń pa àwa ń pa sápò ara tiwa ni àfi wò pé kí la fi lè mú ọ̀làjú àti lọ síwájú bá a ìyí tí n bá ń jẹ tó gbé mi nìkan mọ̀ ń jẹ ijọ́ tí n bá ti kú náà lọ́tán ìdí inú tí wọn ò fi ronú pé bóun la ṣe lè modernize ẹ wo orú ìtọ́sẹ̀lẹ̀ nígbà wọn ń pariwo bàbá wo olúwo ni wọ́n mọ̀ ṣe kìíní kan náà ẹlòmíì ò ní gbọ́rọ̀ mo bá lọ bá ó tó ń dùn mí jù àwọn tó wá jẹ́ àgbà nínú ẹlẹ́sìn ìbílẹ̀ tó ṣe pé tẹ́ ẹ bá kan ilẹ̀kùn ààfin bẹ́ẹ̀ bá ṣe ń gbọ́wọ́ lé báyìí ni wọ́n mọ̀ sí fún yín pé wọn ò tí ì ní jẹ́ kẹ́ ẹ̀kẹ́ tí wọ́n fi ṣe pé ẹ máa bọ̀ bàbá bẹ́ẹ̀ nulẹ̀ mo bá lọ bá bàbá olúwo bàbá sì ṣàlàyé eégún kan wá ń bẹ ẹ̀kú sẹ́mọ̀ aṣọ téèyàn ti ń lò ó bọ̀ láti bí 100 ọdún jù bẹ́ẹ̀ lọ bàbá ní sórí aṣọ eléyìí tó gbé wá yìí fi máa jó nígbàlẹ̀ wá lọ dá tuntun míì tó fi máa jó káàkiri àárín ìlú wá modernize ìlú àtọ́nitẹ́kọ ẹ má bá àwọn èèyàn jà nígbà ọba gbọ́ sí bàbá wa lẹ́nu ẹ̀kú ṣẹ̀báyé yẹn ó fi jó nígbàlẹ̀ wọn wá ẹ̀pẹ́ eégún sì mọ kíní kan bẹ tí èyí àwọn èèyàn ni pé eégún ni lẹ́kùn mẹ́rin ìtẹ́ máa wọ̀ sí jẹ̀pẹ́ òun náà máa ń bẹ nígbà tó gbọ́ nígbà tí ó parí ọdún eégún rẹ̀ áyọ̀nù ló lọ rà fún bàbá wa olúwo dọ̀lọ́ ọ̀sẹ̀ léégún ń jó láàfin olúwo a ti fi hàn wá dọ̀lọ́ ọ̀sẹ̀ léégún ń jó láàfin olúwo èèyàn ní pé ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n kàn máa gbé àríyìrí sọ ọ̀rọ̀ tó sì ṣẹlẹ̀ nítorọ̀ ògúndìgbàrú àfìgbà tí mo tó lọ ṣàlàyé náà ló tó yàwó èèyàn níbi tó yẹ ká ti sọ ní tourism center ńlá inú èyí sọ pé gbogbo ẹni bàbá wo olúwo fi right ṣùgbọ́n láàrin bó ṣe rí nù ilẹ̀ Yorùbá ilẹ̀ tó wà fún àlàáfíà ni kí wá ṣe ká wá sọ ní dìgbòlẹ̀gún kí la fẹ́ dìgbò lura wa fún tá a bá dìgbò lura wa á dìgbò lẹ̀gùn torí pé yọ kàn wá ẹ bá sì mọ̀ pé ẹ fẹ́ dalé Ifẹ̀ rú ẹ fi ilẹ̀ fáwọn ọmọ Ifẹ̀ kí wọ́n máa para wọn bí wọ́n bá máa wòra wọn bóyá ó ń lé ọ̀pára rẹ̀ tá a jọ mọ́ra wa bàbá mi kan mo ń bá wọn sọ̀rọ̀ bàbá mi Timothy bá mi délé láti orílẹ̀-èdè Amẹ́ríkà wọ́n nígbàgbà táwọn wà ní kékeré inú ọpọ́n fábà yìí ni wọ́n bá wọn kọ àmàlà sí tí wọ́n kọ sí fáwọn tí wọ́n bó ṣe yẹn náà ni iye adìẹ tó o bá pa ìwọ ló lórí rẹ̀ ìwọ ló níwé rẹ̀ ìwọ ló lẹ́sẹ̀ rẹ̀ tádé ọ̀pọ̀ rẹpẹtẹ bẹ́ẹ̀ wọ́n yẹn tí wọ́n máa pa ọmọ pọ̀ ó kálukú ọmọ tún èmi mo pélé tó bá sì ń jẹun báyìí ó ti mẹ́rin ẹ̀mí o tó gbà táìlì kankan ò ríra wọn yàtọ̀ gbogbo àwọn tí wọ́n lọ ń jẹ kírísítẹ́nì bẹ́nu wọn o mùsùlùmí bẹ́nu wọn o táwọn ọmọ wọn lọ jẹun wọ́n fi ìfẹ́ sí wọn láàrin tó bá dẹ̀sí kó léyà bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe rọ́lọ́ àwọn bàbá wo ní sọ yí pé John kọ́ ì ọdún tiwa làásì ó mọ̀ lọ ọmọ jẹun lọ́dọ̀ wa o níwọ̀n ìgbà tá a bá ti ṣe oúnjẹ tí ẹ̀sìn wọn kọ̀ táwa mùsùlùmí nígbà mo wà lẹ́kọ̀ọ́ lè gbàgbé tí mo wà ní ìsọlọ̀ lára àwọn tá a jọ ń gbélé ìjọ yẹn ni mo ti kílẹ̀ nílé lè jẹ́ oúnjẹ wa lónìí o àáfà wọn sì máa ń pè mí kí ni ẹlẹ́dẹ̀ wọn sì báyẹn mo wà ní nọ́mbà 68 Mushin Road nísọlọ̀ ètò wa wọ sínú street Agbábíàká street yẹn náà ilé yẹn náà lèyàn gbà wọnú street ní tó wá bọ́ sí nọ́mbà 4 Agbábíàká street nísọlọ̀ ẹgbógbó rẹ̀ báyìí gbé ọmọ bá pa ẹ wo nọ́mbà 68 ẹ rí i pé tó bá ti gbúgbọ ẹ ó rí i pé street náà ni ó gbé ọwọ́ náà Agbábíàká nọ́mbà 4 Agbábíàká ó ti ní mọ́sálásí kékeré wájú rẹ̀ gbúgbó rẹ̀ òyìnbó kó ti sáyé dẹ̀rọ̀ ó rí fọ́tò gbàgàdàgbàgàdà lórí ìfẹ́ nù láàrin wa nílẹ̀ Yorùbá ìta sì bá nù àwa sì lè ṣe lé torí pé Yorùbá ni wá ìdílé ni wá Ọlọ́run sọ nǹkan méjì lọ́lọ́run pàtàkì rẹ̀ Ọlọ́run ní ẹ rántí orúkọ èmi Ọlọ́run ẹ sì rántí okùn ẹbí tí ò gbọdọ̀ já okùn ẹbí ò gbọdọ̀ já o okùn ẹbí ò gbọdọ̀ já Ọlọ́run sọ pé ká rántí okùn ẹbí tí ò gbọdọ̀ já ká sì nínú kàtà gbọdọ̀ rántí òun torí náà ẹ jẹ́ ká ṣọ́ra tí nǹkan bá ń ṣẹlẹ̀ àbí nǹkan láàrin ìlú yálà o
lọ́dọ̀ ẹlẹ́sìn Islam ni o lọ́dọ̀ ẹlẹ́sìn Christian ni o lọ́dọ̀ ẹlẹ́sìn ìbílẹ̀ ni o àáwọ̀ náà àti pẹ̀sù síjà nígbà tí inú bá sì ń bíjà lọ́wọ́ àìdákùn ṣe á ní orí eléyìí ò pé fídíò ń dàná mo fẹ́ wo fídíò tí n bá rí ni o tí n bá rí sóhun lélẹ̀ sá báyìí kò ní orí àwọn fídíò pọ̀ níbí mo ti lò wọn kọ́ lélẹ́yìí àti kíní lélẹ́yìí ẹ jẹ́ lọ wò tí n bá rí tí n bá tètè rí tí n bá rí tọ́lọ́mbà ní ká rí ká sáré gbé wá fún wa àwọn tó jẹ́ ọlọ́rọ̀ gangan ká gbọ́n tí wọ́n sọ àwọn tó jẹ́ ọlọ́rọ̀ gangan ká gbọ́n tí wọ́n sọ. mo ti lo fídíò yìí náà tẹ́lẹ̀. orúkọ mi náà ní yípadà ẹni ọ̀wọ̀ àgbáyé kúbà èlìà lórí nǹkan tó ṣẹlẹ̀ ní ìlú Ilé-Ifẹ̀ ni mo fẹ́ sọ̀rọ̀ lé. fẹ́síbà kan wáyé ní àná sí ìjẹta ní Ilé-Ifẹ̀ tí àpò fẹ́síbà yẹn ní ọwá ìlàrẹ̀. ìfẹ́ ká farabalẹ̀ gbọ́ ẹ wo bẹ́ẹ̀ ni yìí ṣe sọ̀rọ̀ ọmọ Ilé-Ifẹ̀ ni ọmọ Ọ̀rànfẹ̀ ni tó ṣe pé wọn ò fi ẹ̀sìn ìbílẹ̀ ṣeré ẹ wo bó ṣe sọ tó bó ṣe sọ òsì ibi tá a bá ń gbé ọgbẹ gẹ́gẹ́ pé kẹ́nìkan wá jókòó níbì kan kọ́ ọmọ tafà àbí kọ́ sọ̀rọ̀ tó lè dá wàhálà alẹ̀ lọ́rọ̀ tó ò tí ì lọ ọbẹ̀ tó ò ṣèwádìí tó ọmọ wúlẹ̀wúlẹ̀ o ò pé ọ̀tún o ò pé òsì kọ́ gbọ́rọ̀ lẹ́nu wọn. Festival 2023 tó àti ìlànà Ifẹ̀ tí wọ́n bá fẹ́ ṣe ọdún yòówù tó wọ́n fẹ́ ṣe ni pé láti ààfin bàbá wa onírìṣà àwọn ẹmẹsẹ̀ wọn á kéde káàkiri ìlú tí mo dẹ̀ mọ̀ pé wọ́n kéde kan tó ṣe ọdún yìí pé àwọn àkókò kan sí àkókò kan a ò ní lè rìn ẹ mọ̀ pé agbègbè pọ̀ ní àyíká Ifẹ̀ tó jẹ́ pé tí a bá gba ibì kan wọlé a lè gba ibòmíì wọ́n sọ dáadáa wípé láàárín ohun ẹnu wá sí Sábó kí á mọ̀ ṣẹlẹ̀ nìkan tó máa gbabẹ̀ ní àwọn àkókò kan sákòókò kan láti sáìdì Ọbàtálá náà ká má rí àwọn ẹni tó máa gbabẹ̀ àwọn ẹmẹsẹ̀ bàbá wa onírìṣà wọ́n kéde fún ìyàlẹ́nu kan tó wá yà mí lẹ́nu ni pé mo ṣàrùn rí rògbòdìyàn yẹn lórí social media wípé mùsùlùmí kan jókòó sí mọ́ṣáláṣí ẹ̀ ní sáìdì Ìlàrẹ̀ yẹn àwọn olóró wọ́n lù bẹ́lẹ̀bẹ́lẹ̀ tó yẹ pé ojú ẹ̀ bàjẹ́ ìgbà tí mo rí kinní yẹn inú bí mi seriously inú mi bàjẹ́ wípé irú nǹkan báyìí ò gbọ́dọ̀ máa ṣẹlẹ̀ ìránṣẹ́ Ọlọ́run ni àáfàá yìí báyà àáfàá ni báyà ìmáàmù ni mi ò mọ̀ ṣùgbọ́n mo sábà mọ̀ pé ẹni tí wọ́n lù yìí adarí mọ́ṣáláṣí kan ni àyínà ẹ wo bó ṣe rí máa yẹn báyìí tí dàkó wà ní hospital ọ̀hún kan máa bẹ lọ́hùn fún kó lè wà láyé pẹ̀lú bí wọ́n ṣe lù ú èmi gan àmú láti sọ pé eléyìí ó kù díẹ̀ káàtó kì í ṣe òní ni a ti ń ṣọdún nínú Ilé-Ifẹ̀ kò dẹ̀ ń rí báyìí ẹ má jẹ́ kí wọ́n máa fẹnu àtẹ́ bu olórìṣà nítorí nǹkan tó ṣẹlẹ̀ yìí ṣùgbọ́n ẹni yòówù tó ṣe eléyìí tó ṣe ìmáàmù ìbáyìí ẹni yẹn tó bá jìyà láyé yá tó jìyà lọ́run Ọlọ́run ló máa ṣe ìdájọ́ ẹ̀ nítorí pé àwọn àfáà èèyàn Ọlọ́run ni wọ́n bí ìwé mímọ́ fi lélẹ̀ àti Kùránì fi lélẹ̀ pé ẹni àmì òróró Ọlọ́run ni àwọn wọ̀nyí kéèyàn wá lu àfáà tàbí ìmáàmù kan báyìí ó kù díẹ̀ káàtó tó bá jẹ́ pé lóòótọ́ olóró ló fọwọ́ kẹ́ni yẹn ẹni yẹn
ikú gbóná ló máa kú ẹni tó lu ìmáàmù lè kéwú báyìí tàbí àfáà lè kéwú báyìí ikú oró ló máa kú o. Ìlú tó lọ́ba tó níjòyè ayé ti kúrò ní àìwò òkú òkú ayé ti kúrò bẹ́ẹ̀. Ẹgbẹ́ kìíní lọ àwọn yẹn lè máa wò lókè ilé ẹgbẹ́ lọ jẹ́jẹ́ kó kálukú tẹ̀ padà. Inú oṣù Ramadan la wà yìí Ọlọ́run fìyà jẹ ènìyàn ẹni tó lu àfáà lè kéwú báyìí tó lo odidi ìránṣẹ́ Ọlọ́run tó ń darí mọ́ṣáláṣí tó lù báyìí Ọlọ́run fìyà jẹ ènìyàn ẹni àárí ìbínú Ọlọ́run nínú oṣù tá a wà yìí. Ìbínú Ọlọ́run á kọlù lọ́la oṣù tá a wà yìí ẹnikẹ́ni tó gbénú òkùnkùn tó tafà sí mọ́lẹ̀ bó jẹ́ jàǹdùkú ni bó jẹ́ àwọn olóró náà ni náà lu adarí mọ́sálásí báyìí ìbínú Ọlọ́run àṣubú ló ń tọ̀. Ìyẹn ní ti àwọn olóró nítorí pé tí a bá gba apá kan wí a gbọ́dọ̀ bá apá kejì wí. Apá kejì lélẹ́yìí ní ti àwọn mùsùlùmí ni. Gbogbo wa mọ̀ gbangba pé Ilé Ifẹ̀ ìlú òòṣà ni o. Ilé Ifẹ̀ ó ṣe Mẹ́kà o. Nǹkan tí wọ́n ń ṣe Ilé Ifẹ̀ òòṣà pọ́nbélé ni wọ́n ń ṣe Ilé Ifẹ̀ o. Tí o bá wà Ilé Ifẹ̀ tó bá ń lọ ṣọ́ọ̀ṣì ò ń lọ mọ́ṣáláṣí òun yọ ṣe fáyé ara ẹ̀ ni. Ṣùgbọ́n nǹkan tí gbogbo àgbáyé mọ Ilé Ifẹ̀ sí ìlú òòṣà ni o. Nínú ọdún kan ọjọ́ kan la fi ń ṣe òòṣà ń fẹ̀. So tí gbogbo àwọn mùsùlùmí ò wá mọ̀ yẹn tó wá di pé ọ̀rọ̀ òòṣà wá sọ pé nítorí pé mò ń wo nǹkan kan lórí social media ń sìn wọ́n ní wọ́n ń wọ́ lọ station wọ́n ń wọ́ lọ nìkan kan nígbà àbíkán káńsù ẹbọ àbíkán káńsù rò wọ́n àlẹ́ káńsù rò àlẹ́ káńsù ẹbọ o ẹ̀jẹ̀ kọ́kọ́ mú yẹn dání kò sí káńsù ìṣẹ̀ṣe ìfẹ́ kò sí káńsù ní tó bá wà ń bẹ̀ la máa paná ẹni tó bá bọ́ sí ẹni tó bá ìdí sí abẹ́ ìṣẹ̀ṣe láti ṣe jàǹdùkú láti ṣe àṣemọ́ṣe náà máa bá wí ìṣẹ̀ṣe ò ṣe parun nífẹ̀ẹ́ o nǹkan tí Ilé Ifẹ̀ ń jẹ ìṣẹ̀ṣe ni o. Àti pé tó bá jẹ́ ilẹ̀ Haúsá ni wọ́n ti sọ pé láàrin agogo kan ságogo kan kí kìrìsìtẹ́nì má jáde àbí kí àwọn ará àdúgbò má jáde wọ́n máa gbọ́ sí wọn lẹ́nu o. Nítorí pé a mọ̀ pé ilẹ̀ Haúsá mùsùlùmí ló pọ̀ jù mẹ́. Tó bá jẹ́ Mẹ́kà náà sọ pé kí àwọn ẹ̀yà kan má jáde tàbí kí àwọn èèyàn má jáde láàrin agogo kan ságogo kan la máa gbọ́ mẹ́ o. So tí dẹ́ẹ̀dẹ́ẹ́ mi nà ọ ẹ̀yin mùsùlùmí ní Ilé Ifẹ̀ o dẹ́ẹ̀dẹ́ẹ́ mi nà ọ yìí o ìlànà àti òfin wà fún àwọn oníṣẹ̀ṣe bí ó ṣe wà fún kìrìsìtẹ́nì àti mùsùlùmí. Ifẹ̀ ò ń ṣe Mẹ́kà o nǹkan tí ẹlẹ́bọ bá fẹ́ ṣe ń fẹ̀ wọ́n máa ṣe o mùsùlùmí gbọ́dọ̀ mọ̀ pé Ilé Ifẹ̀ tó ń wà ìlú ẹlẹ́bọ ni o. Ilé Ifẹ̀ ń ṣèlú pásítọ̀ kì í ṣèlú àfáà o ìlú òòṣà ni àwọn ọ̀kànlélú orúmọlẹ̀ náà ń gbé fẹ́ o ẹ kọ́kọ́ mọ̀ yẹn dájú o. So ìwọ àfáà tàbí màmá tán ní òun di olóńdè èmi ò tiẹ̀ gbà ń gbọ́dọ̀ lùwọ́ tó bá rí bẹ́ẹ̀ ìwọ náà ṣọ́ra síwà rẹ o. Tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí mùsùlùmí ń fẹ̀ ẹnìkan tó ní ráìtì àti sọ̀rọ̀ on behalf of Muslim ni chief imam Ifẹ̀ mo dẹ̀ lérò pé chief imam Ifẹ̀ náà ń gbé àwọn ìgbésẹ̀ lórí ẹ̀ nítorí pé ẹni tó bá gbèrò láti ba fẹ̀jẹ̀ mọ́ kábíyèsí wa olórí aládé gbogbo Ọọ̀ni Adéyẹgúnsì lórí ilé ayé àbàjẹ́ o. Ìwọ tó bá ìdìsọ́nà kan tó ṣẹlẹ̀ yìí ìpè olóró mùsùlùmí wọn ń jà ó wá fẹ́ ba ìlú Ilé Ifẹ̀ jẹ́ àrọ́mọdọ́mọ tiẹ̀ náà àbàjẹ́ o. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí Ilé Ifẹ̀ wà lálàáfíà o ẹ jẹ́ kí mùsùlùmí mọ̀ pé Ilé Ifẹ̀ ìlú ẹlẹ́bọ ni o. Kí àwọn oníṣẹ̀ṣe náà sì mọ̀ pé nínú Ilé Ifẹ̀ àṣẹlẹ́yàmẹ̀yà bí kìrìsìtẹ́nì ṣe wà ní mùsùlùmí wà ní ìṣẹ̀ṣe náà sì wà. Ṣùgbọ́n pé kéèyàn kan máa sọ pé ẹ̀yà àbítọ́ bá káńsù kìíní kan ẹlẹ́bọ ni ẹ̀mẹ́ẹ̀ká gbọ́rú ẹ̀ mọ́ o Muslim fẹ̀ ẹ̀mẹ́ẹ̀ká gbọ́ irú ẹ̀ mọ́ o wọn à lè káńsù ìṣẹ̀ṣe ń fẹ̀ o. Àwọn tí ó jẹ́ ọ̀bàyéjẹ́ tí wọ́n bọ́ sábẹ́ ìṣẹ̀ṣe àwọn náà máa bá wí o. Nítorí pé mo tún gbọ́ báyìí pé a ní àwọn mùsùlùmí wọn lọ dáná sun ojúbọ ọwá nílà rẹ̀. Tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹni tó dáná sun orú ilé òòṣà bẹ́ẹ̀ ó gba ẹ̀gún sórí ara ẹni o. Táwọn orúmọlẹ̀ bá bínú Ọlọ́run àlóhùn mẹ́rí o ilé pé Ọlọ́run ló ṣẹ̀dá àwọn orúmọlẹ̀ o. Nǹkan ṣẹlẹ̀ táláìṣẹlẹ̀ àwọn ọba àlú ò tí ì dá sí olóńsun ilé òòṣà ìwọ́n tó sún ti mọ́ rẹ
iná ló wẹ̀rẹ̀ ẹ lórí o àrọ́mọdọ́mọ ẹ̀ á jí ẹ o so ẹ jẹ́ kí Ilé Ifẹ̀ gba àlàáfíà kò sáyè jàǹdùkú jàgídíjàgan nítorí pé kankan ṣe olóró kankan ṣe mùsùlùmí a dẹ̀ gbàdúrà fún ẹni tí wọ́n náà pé Ọlọ́run àmúláradá o iṣẹ́ Ọlọ́run tẹ̀ ń sìn agbẹ́ndébìrì o ní fọjọ́ lọ́jọ́ lọ ẹ jẹ́ kí ìlú Ilé Ifẹ̀ gba àlàáfíà o ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé pọ̀. ìtẹ́pè ní stateman ẹni ọ̀wọ̀ Adépọ̀sí ni wọ́n ṣe tẹ́ ẹ bá wo ìsọ̀rọ̀ ewùwà ẹni wípé ọ̀tún àtòsí ó sì fi ẹsẹ̀ múlẹ̀ Ilé Ifẹ̀ gbalamọ Ilé Ifẹ̀ pé ìlú sani bá a ṣe bá nínú ìtàn kò sí bí wọ́n ṣe sọ ìtàn Ifẹ̀ èyíbó ni Yorùbá ni o wọ́n sọ nípa àwọn irúnmọlẹ̀ àtàwọn òṣàtàǹsì nílé Ifẹ̀ ó bẹnu àtẹ́lu àwọn tó lọ lù yá mọ́sálásí kódà ó tún bu èpè lù wọ́n bó ṣe gé ègún fún àwọn tó lọ sun ojúbọ ní Ọ̀wálà rẹ̀ ìní pé ẹni tó bá fẹ́ ṣe àtúnṣe bí ó sì dúró nù kí ni tá a sọ tó yàtọ̀ ìmáàmù ni ó sọ̀rọ̀ ìmáàmù ni ó lọ bá kábíyèsí bàbá lọ ṣẹlẹ̀ wọ́n ó pè àwọn wo ni bóò ni wọ́n sì ṣèwádìí wọ́n ó pè àwọn èèyàn àwọn tọ́rọ̀ sojú wọn lọ́tùn lósì wọ́n wò bóò ló ṣe ṣẹlẹ̀ ẹ tó bá dẹ̀ jẹ̀bi ọ̀pọ̀lọpọ̀ ọgbà àyè fẹ́ sọ ọ́ tàpé lágbájá ló jẹ̀bi tòrọ́ lòmíì ó tó sì gbọ́ wípé nígbà wọn ti lẹ́nìkan ló jẹ̀bi ni ẹja lọ dálẹ̀ àsáwọn ẹnìkan wàá pè wọ́n pẹ́ àwọn tó jágbàlagbà ó ti mọ̀ nígbà wọn bá jọ sọ̀rọ̀ wọ́n sì pé wọ́n bá wọn wí èyí tó bá yẹ kí wọ́n lọ́wọ́ òfin sí wọ́n lọ́wọ́ òfin sí èyí tó bá yẹ kí wọ́n ṣe pé ìjìyà míì ni wọ́n fún ni wọ́n fún ìyá mi tó yẹ pé náà àwọn ẹmẹsẹ̀ lọ́sẹ̀ kábíyèsí lè lọ gbélé rẹ̀ ọ̀tàn apẹnu mùsùlùmí náà lọ́fọ̀ sí agbára kábíyèsí gba ẹ̀yìn ọlọ́pàá ẹ̀ mú agbára kábíyèsí débẹ̀ ó sì fà níjọba òfin bẹ nílùú èmi tọ́rọ̀ bá ṣẹlẹ̀ ọ̀rọ̀ a máa kálẹ̀ lára o ìbínú àti wèrè díẹ̀ báyìí náà ni wọ́n fi yàtọ̀ torí tí wọ́n bá ti ń bí ìyàn tán kò sí nǹkan kan tó yàtọ̀ iná lèyìn máa fi rìnrìn àlàáfíà ìtàn sọ̀rọ̀ tá à ń ṣe kinní kan èmi gbé mo sí rí ni mo ti ríbi tí ọlọ́pàá ti kó bẹ lọ́wọ́ tí wọ́n fi òkú lé ọlọ́pàá tọ́lọ́pàá sá lọ tì gbígbà wọ́n pé táwọn bá fi lè pa ìkànnù wọn wàhálà tó dé gbogbo àwọn tí wọ́n lẹ́kọ̀ọ́ náà wọ́n níbọn o wọn ò tí ì kó tí wọ́n jáde ní o gbogbo wọn náà wọ́n níbọn o ọmọ Mùsìn olóòṣà ọmọ ṣe o ṣùgbọ́n àti báyé ibi táyé ti rọ̀ a sì ń wá kí ìfẹ́ àti àlàáfíà wà nílẹ̀ Yorùbá fẹ́ kí ìfẹ́ àti àlàáfíà wà ìtọ́kàn yín Ààrẹ Ọ̀nà Kakanfò ọ̀rọ̀ lórí àwọn tó ń dúnkòokò mọ́lẹ̀ Yorùbá ni ẹ sọ̀rọ̀ ní ẹ̀fọ̀rọ̀ Ilé Ifẹ̀ ilẹ̀ fún bàbá wọn ni bàbá ń bẹ lù àwọn àgbààgbà sì ń bẹ lóòtú Ifẹ̀ ọlọ́lá Muslim ń bẹ Ilé Ifẹ̀ ọlọ́lá ẹlẹ́sìn ìbílẹ̀ ń bẹ Ilé Ifẹ̀ ọlọ́lá Christian ń bẹ Ilé Ifẹ̀ wọ́n mọra wọn tó gbé wọ́n sì mọ bẹ́ẹ̀ sì lè yanjú ọ̀rọ̀ láàrin ara wọn tàbí kí ọ̀rọ̀ ọ̀sẹ̀lẹ̀ ní ìsìn kára àtàwọn ọmọ ọlọ́mọ abadá àhọ̀ gbẹ́lẹ́sọ̀n kí lọ́kọ̀ pẹ̀lú ọ̀rọ̀ Ìbàdàn lọ dá sọ̀rọ̀ lé bàbá rẹ̀ ká fi ìfẹ́ ṣe nǹkan ká sì má sọ̀rọ̀ tó lè dá wàhálà alẹ́ láàrin ìlú torí pé a nílé míì ta ni lọ. pẹ̀lú lórí ọ̀rọ̀ ti Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu a ní gbogbo ètè wọn àwọn DSS àti fẹ́ kẹ́ ẹ kó gbogbo wọn o àwọn tó ń pè fúnjọba ìfìdíhẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò wọn ò lè sọ̀rọ̀ lórí èyí torí pé ọ̀tá wọn ni wọ́n ń sọ̀rọ̀ nípa rẹ̀ ọ̀tá wọn l'Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wọn ò ní sọ̀rọ̀ lórí èyí èsè ń dí ìgbò ń lérí ilẹ̀ Yorùbá àwọn òkú IPOB wà wọn ò ní sọ̀rọ̀ lórí èyí ọ̀kan ààrẹ wa gbogbo báwọn Ìgbò ṣe ń lérí àwọn ọgbà Èkó ní kọ̀ọ̀kan wọn nígbà tí ẹ̀gbọ́n pa àwọn OPC náà làwọn Ìgbò tó lọ tẹ́ bá lọ ralẹ̀ tẹ́ bá gbalẹ̀ àwọn OPC ní tún lọ bá àwọn Ìgbò dáàbò bo lẹ̀ nílẹ̀ Yorùbá ọmọ sí o bí Fúlàní bá jọ̀tá wa Haúsá jọ̀tá wa Ìgbò sì lọ́rẹ́ wa ọ̀rẹ́ Sam. Ààrẹ Laji
Abbas lórúkọ mi o. Bòrèbòrè dáná àtọ̀ sí jù, dáná àtọ̀ sí gbó. Ẹ̀ṣọ́ kò yí ni mí o, ọmọ ẹrù ọ̀fà. Ọmọ àgbẹ̀ tí ò rí kú sá o, ọmọ àdìkàkà dìpele lójú o. Èmi náà tún lọmọ ọlọ́yẹ̀ mòye ọmọ àjíbọ̀kè. Èmi lọmọ olókè mẹ́rìndínlógún o. Èmi lọmọ ẹkùn níbà ọmọ ẹkùn gbénú ìbàṣọrọ. Níjọ bàbá tí yín bá kẹkùn lọ́nà wọn a máa sá kíjokíjo. Níjọ bàbá tí yín bá kẹkùn lọ́nà wọn a máa sá kíjokíjo. Níjọ bàbá tèmi kẹkùn lọ́nà oko tapótọ fà sílẹ̀ o. Èmi máa rawọ́ rèdèrèdè sọ́mọ ẹranko. Èmi ọmọ ìyáyọ̀, èmi ọmọ ẹlẹ́yọ̀. Èjìká òsì ni bàbá mi fi gbẹ́kùn wálé, mi lọ́mọ ẹkùn náà dà, ọmọ ẹkùn náà rèé, ọmọ ẹkùn náà dà, ọmọ ẹkùn náà rèé. Yorùbá ni mí o, ojúlówó ẹ̀jẹ̀ Yorùbá ni mí, nídìí ìyá nídìí bàbá. Wọn ò ní ẹsẹ̀ máa wá wí Tápà ní bàbá rẹ̀, Fúlàní ní ìyá rẹ̀, Ìgbò ní bàbá rẹ̀ kọ́ kò ṣẹlẹ̀ nínú ìran mi o. Ìdí nù tí mo fi ń pè fún àlàáfíà. Àmọ́ bí èèyàn bá lọ bẹ́ wá, àwọn ó fi ìtàn dá padà. Ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o. Ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́. Bákan náà ẹ má jẹ́ á gbàgbé o, àfẹ́ àtìlẹyìn o, á lọ sọ́dọ̀ bàbá wa Olúgbọ́n, lọ́sẹ̀ tí ń bọ̀. Bákan náà àpapọ̀ àsìkò á kéde ẹ̀ fún wa ètò ńlá tá a fẹ́ ṣe fún ìdàgbàsókè ilẹ̀ Yorùbá. Mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé o, mo dúpẹ́ lọ́wọ́ àgbà, mo dúpẹ́ lọ́wọ́ ọkùnrin, mo dúpẹ́ lọ́wọ́ obìnrin. Títí ìgbà táwọn tó pàdé o, ìgbà wọn wípé ejò kan kò ní rọ́ọ̀lù wèrèpè láyé èkó dúró. Abẹ́ẹ̀gbọ́, àní ejò kan kò ní rọ́ọ̀lù wèrèpè láyé èkó dúró. Ire o. Ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn olóyè Laji Abbas Ọlọ́run ló rán ẹ asọ̀tàn gbáyé asọ̀tàn lóye mú iṣẹ́ tó ṣe títí tó fi dolóyè nílẹ̀ Yorùbá ọba Olúbàdàn tó fún ẹ lóyè èyí tó tọ́ sí ẹ. Ààrẹ òpìtàn àkọ́kọ́ nílẹ̀ Yorùbá Ọlọ́run ọba ló rán ẹ. Ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn kò pẹ́ fún wa ìlẹ̀kẹ̀ lọ́wọ́ ìlẹ̀kẹ̀ lọ́rùn olóyè Laji Abbas ìwọ pátá ìgbòdùnà asọ̀tàn lóye ìwọ lọ́rùn fún. Torí bá ti mú kárànṣẹ́ palábẹ́ odò ògùn ẹ̀ kò mú ẹ̀ o. Ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ. Olùkọ́ àgbà Laji Abbas àbàtẹ ìtàn mọ́kúta o. Torí bá ti mú kárànṣẹ́ palábẹ́ odò ògùn ẹ̀ kò mú ẹ̀ o.